Ya bismillahirrahmanirrahim. Wa bihi nasta'inu ala qanuka ya muhim. Mo kí Ọlọ́run. Kí aṣáájú ẹ̀dá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bàbá wa bàbá wa Gandhi Afọlábí Ọláoyè. Mo gẹ́gẹ́ ta káàkiri bàbá wa olóríire ọlọ́mọṣẹ́ jẹ́ àríyìn pẹ́. Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́. Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ kò ní dàrú. Ọlọ́run jó bàjẹ́ kò ní dàrú. Ọ̀yọ́ state lápapọ̀ Ọlọ́run jó bàjẹ́. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́, ẹ̀yin tọ́lọ́run ní kẹ́ ẹ òdodo, tó jogún ọpọlọ fún, ẹ̀yin tọ́lọ́run fún ní ìmọ̀ àti òye, ẹ̀yin tọ́lọ́run jogún ẹni tí ó lè ronú pé ojú ọ̀nà lélẹ́yìí tẹ́ ẹ̀ sí ilé ìṣòdodo, tẹ́ ẹ̀ torí tẹ́ fẹ́ jẹ, tẹ́ ẹ̀ bá ń tẹ́ fẹ́ jẹ́jẹ́, mo kí ẹ̀yin tẹ́ ẹ̀ torí tẹ́ fẹ́ jẹ, kẹ́ ẹ bá máa rí nǹkan kẹlẹ́ rí mọ́, mo kí ẹ̀yin tẹ́ ẹ dúró lórí òtítọ́, ẹ̀yin tẹ́ ẹ dúró pé Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ bó ti wù kó rí, ẹ̀yin tẹ́ ẹ torí ẹ̀sìn kẹ́ máa bá nǹkan jẹ́ gbóni mo kí Ọlọ́run jó bàjẹ́. Àkọ́kọ́ ni pé mo appreciate gbogbo Ògbómọ̀ṣọ́ yẹn gbogbo ń jẹ́ bí lọ́mọ Ògbómọ̀ṣọ́, inú gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ fún Ògbómọ̀ṣọ́ tá jẹ́ tá blood yes pẹ̀tọ̀ Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ ní da Ògbómọ̀ṣọ́ ló fún wa wọ́n dà pé mi nìkan fẹ́ ní fẹ́ Ògbómọ̀ṣọ́ tí mo ń dúró tí mo ń gbé lẹ́kọ̀ọ́ àwa olóríire tó bá fẹ́ Ògbómọ̀ṣọ́ láàárọ̀ nísìnyí yóò débẹ̀ ìbàdàn Ògbómọ̀ṣọ́ jìnnà ṣùgbọ́n èkó Ògbómọ̀ṣọ́ jìnnà mo wá gbogbo ẹni tẹ́ kí mi káàbọ̀ torí ẹlòmíì èyí tá à ń ṣe yìí ó rí bí normal things bẹ́ẹ̀ sì ni normal things ni kò olúwa bíi pé kí làwọn eléyìí ń ṣe wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó mọ́ni lójú ọ̀pọ̀ ló mọ ibi tá a wà a dúpẹ́ fọlọ́run inú mi dùn gan pé tá à ń ṣe yìí gbogbo òlú náà mọ̀ pé a dúró sórí òdodo gbogbo òlú náà sì rí pé wọ́n sì fún wọn gbogbo òlú sì inú wa sì tún dùn pé ìlú sì gbà lọ́wọ́ wa pé a appreciate yín bẹ́ẹ̀ bá ṣe nǹkan tí àwọn tó ń ṣe fún ò bá mọ̀ tí ò bá rí nígbà tó ń ṣe nǹkan lọ́fẹ̀ẹ́ ni òun sì bí àwọn tó ń ṣe lóko yìí ẹ̀tọ́ wa ni ẹnìkan kọ́ ló rán wa kò sì dìgbà tẹ́nìkan tó rán wa pátá tó ṣẹ̀tọ́ wa a lè torí ẹnìkan kan ṣe bẹ́ẹ̀ tí wọ́n búra lóko Ọlọ́run mo fi Muhammad búra mi ò torí kíní kan ṣe tí mo ń ṣe ìdí pé àkọ́kọ́ ni pé mo ń ṣe ẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí ìlú mi tí mo ní lélẹ̀ láti lè fi kún lù mí lọ́wọ́ tí mo sì mọ òdodo èmi sì yẹ nìkan láti lè ní ìfẹ́ tí n bá rí òdodo kẹ́nìkan máa parọ́ ní wọ́n bí èmi ara tèmi kì í gbà fọdọ́ntìlì mi ò ń ṣe kí ló ti ń pè wọ́n skit maker mi ò kí ń ṣe mi ò ń ṣe content creator èyí tí mo ń ṣe yìí ẹ̀rí pé ẹ̀ lérí pé wọ́n wá sí ìdòkó síbi tí ìdòkó sí láìfù mi ò ní ọ́fíìsì tó pé tí mo ń ṣe yóò ń ṣe pé mo ń fi ń ṣiṣẹ́ àmọ́ ìlú mi rè bá tí ìlú lọ́sìn ní kíní kan ní tí mo ní tí mo fi lè kún lù mí wọlé rí inú mi wá dùn àwọn ẹni tẹ́ ẹ appreciate wa ipe ìtẹ́ ń ṣe yìí náà àwa lọ́tọ́ sí gbogbo akọ́lá lè máa gbẹ́nu sórí kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ àwọn gbogbo akọ́lá fi máa gbé fèsì sí orí social media báyìí àwọn kan bẹ ẹ́ńjìnì ni wọ́n èyí tẹ́ wá pé ẹ́ńjìnì fún wa tẹ́ dúró tí yóò ní bàjẹ́ mo kí àwọn tó jí akẹgbẹ́ mi gẹ́gẹ́ tó ń ṣe tá à ń ṣe yìí àánà tó mọ iye ara wa gbogbo ni wọ́n ṣe mí dáadáa wọ́n ṣe mí lálejò wọ́n gbà mí lálejò àkọ́kọ́ àlejò mi lọ sí Ògbómọ̀ṣọ́ palace nígbà tí mo wọ palace àti ọmọdé àtàgbàlagbà palace ni wọ́n wọ́kọ̀ mu wa pé ẹ kú iṣẹ́ ìlú wọ́n sọ ní gbogbo àwọn olóyè inú wa wá dùn pé tá à ń ṣe yìí àṣé adúpẹ́ páwọn táwọn àwọn ìlú gẹ́gẹ́ mọ̀ pa à ń ṣe kúrò dòdò la wa bàbá ń parọ́ náà bí wọ́n ti bàbá dáa fún ẹ bó ti yẹ̀yẹ́ wa náà nìyẹn adúpẹ́ gbogbo tá a jẹ́gbẹ́ tá a jọjà kẹgbẹ́ tẹ́ ẹ ṣe mí lálejò kẹ́ pọ́n mi lé ọlọ́wà ìfẹ́ nìkan yín lé project photo àjọ ń káàkiri ni nǹkan tó ní òfìsà àlejò mi Mr. Ṣèyí Ògbómọ̀ṣọ́ wọ́n ṣàlejò mi mo dúpẹ́ lọ́wọ́ kó wa Mary D ọmọ dáadáa ọmọ Áfíríkà Mary D ọmọ dáadáa ó ṣe mí ó ti ní ẹ bá ń gbẹ́rọ̀ sọ fi jáde ibi tí wọ́n ti ń di ẹran ọ̀yà ó sì ṣe gbogbo ẹ̀ Ọlọ́run yóò bàjẹ́ fún Ọlọ́run àbẹ̀dùn nínú láfẹ́ lọ́kàn balẹ̀ akọ́ yóò ní ká o Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bàtà lọ́sọ̀dọ̀ Bùkọ́lá ọdún ìdá ẹgbẹ́ mọ́dọ̀ Bùkọ́lá ó ṣe mí dáadáa àfa ó tún ẹja fún mi ẹja Haúsá amú ajẹ́ gbogbo ẹ̀mọ́ láṣẹ ó kò ní bàjẹ́ fún Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ àbọ̀ olóyèrè wọn sí Ògbómọ̀ṣọ́ àwọn náà ń pè mí gbogbo ẹ̀yin pastors ẹ̀ wọ́n ní mo lọ chọ́ọ̀chì àwọn tó rí wọn ò pé àwọn tó jẹ́ ní Ọlọ́run yóò yé wọn pé Ọlọ́run bá tẹ́lọ̀ ìwé èèyàn kan lásán kò lè máa ṣe wọn lè àwọn kristian kò lè pìyàn lásán pé wá kí wa wọn ni wá gbẹ̀sìn àwọn wá kí wa tí mo sì lọ kí wọn gbogbo ẹni pásítọ̀ tẹ́ ṣe lálejò Ọlọ́run yóò bàjẹ́ fún yín bàbá wa láti bàbá wa Tabori kò ní bàjẹ́ fún yín bàbá wa pásítọ̀ Samson Ológundé kò ní bàjẹ́ fún yín àti ìyá wa Ológundé yóò mọ̀ dá sí gbogbo ẹni tẹ́ ṣe lálejò lákì bàbá wa Honorable tí wọ́n jẹ́ lábàtà fún gbogbo ẹrù àlàkẹ́ wọ́n ṣe wá lálejò bàbá wa Adéomi àwọn èèyàn nígbà ní ma káwọn èèyàn tó ṣe àlejò tó gbàlejò mi ìlú ó sì gbogbo yẹn bàbá wa kọ́dà wà ìsìnmọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ ìmáàmù Abíbùláhì Ahmad Tijani Ìlara gbogbo ẹ̀yin tẹ́ pọ́n mi lé Ọlọ́run ní tàbùkù yín náà. fẹ́ rí àkọ́kọ́ kí ọkọ̀ yanjú ọ̀rọ̀ yìí àyè máa ń tàgé mi àròsọ́fì lẹ́yìn kó ṣe láìfù kò kí n post mu ní láìfù tẹ́mi ń ṣe yìí mi ò kí ń ṣe content creator it's not my job tí n bá ti rí ọ̀rọ̀ kí n wá sọ kódà gẹ́gẹ́ sọ́dọ̀ báyìí máa ń kó lórí Facebook tèmi kí n máa tún ṣe nǹkan mi lọ ni fact ni lórí Ògbómọ̀ṣọ́ wàláhì tàláhì tí mo sì gba àmúta sì máa ń ṣe nìyẹn so ló fà á kò sí nǹkan tó máa ń lérí kí n ṣe live pé ẹ lọ gbé live program kan tí wọ́n ń ṣe àwọn tí wọ́n ń ṣe wọn láfi ní ká máa kún wọn lọ́wọ́ tẹ́rí èmi ní ẹ̀ bá kí mi fọlá alhamdi torí tí mo ń ṣe fọlọ́nkìlì ni mi rí kẹ́nìkan kí mi tẹ́lẹ̀ àbí kẹ́nìkan fún mi kìnìkan ẹni bá padà wá fún mi Ọlọ́run àbí dúpẹ́ lọ́wọ́ ń tàn pé tọ́ adúpẹ́ tó pẹ́ nìkan kan rán mi olófà ní tí n bá fẹ́ sọ inú wá díẹ̀ ní ìdìdodo mo tó pé ẹni tí ọ̀ràn ṣe ò lè ṣe kíni kò lè wá gbà ọlẹ́ o àmọ́ Ọlọ́run tó rán mi níṣẹ́ òun nìkan ló lè gbà mí so kò jẹ́ bó ṣe jẹ́ wọ́n lè fi lérí kébí táwọn post kábíyèsí lọ síbi kan wọ́n lọ gbá wọn làwọ̀ náà àbágagán mọ̀ wípé àìsàn mọ̀ àlè kábíyèsí fúnra wọn gan wọ́n mọ̀ pàdé sọmọ àlè wọ́n sì mọ̀ pé ìfẹ́ ẹ̀dùn bẹ lọ́kàn wa níbi ètò ìkíní kan ṣe tó ló fà á ó ní ìjọba ìbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ẹ bá bí mo fi story yẹn wọlé ó ní ìdí àdìtúmọ̀ tó jẹ́ kí n clear àrin yẹn àkọ́kọ́ tí mo bá yẹ tó ń ṣe àwọn tí mo ṣe yẹn kí n kí ìfọ̀ àwọn tó kọ́kọ́ gbà mí lálejò ní family mi wọ́n gbà nígbà mọ́kọ́ Ògbómọ̀ṣọ́ ẹni tó jẹ́ bọ̀dá mi ọkọ̀ gbọ́dọ̀ sí jù ẹ̀wù náà mo lè di àmàlà àbá ẹ wo ìmọ̀ díẹ̀ díẹ̀ àtùmọ̀ ní padà wá kí family mi létà
mọ̀lẹ́bí mi lọ́kọ́ gbà mí lálejò Ọlọ́run jẹ́ ó bàjẹ́ sẹ́rí ní tí mo fẹ́ sọ láàárọ̀ yìí àkọ́kọ́ nǹkan méjì ni àkọ́kọ́ mọ̀ lọ bí ìbéèrè ẹ̀kejì abá Hamzat Rasheed Imam àwọn náà gbà mí lálejò gbogbo ẹni mo kí wàláhì gbogbo ẹni tẹ́ ṣe mí lọ́mọ bàbá wa mo ti kí kódé fọ́tò òun tiẹ̀ ó gbà mí lálejò yẹn ni àjọ ń kiri kíni ìyá tó bí kódé fọ́tò ìyá dáadáa ni wọ́n ọmọ Ọlọ́run jẹ́ ó bàjẹ́ fún màmá bá mi kí màmá dáadáa Ọlọ́run jẹ́ ó bàjẹ́ fún màmá yóò máa dáa sí gbogbo abiyamọ tó dúró tì wá ojú òní tiẹ̀ náà òní tí àwọn ọmọ yín ìlú lẹ dúró ti kì í sá ẹni bá dúró ti rú wa yìí wàláhì ìlú dúró ti tọrọ là ń sọ ẹni bá nífẹ̀ẹ́ wa ìlú ló nífẹ̀ẹ́ kì í ṣe mi ní sọ pé mi ò ní fáǹsì fáǹsì bò ṣé mo ṣe àwọn tó lè ní fáǹsì tó yẹ kí wọ́n lè ní fáǹsì àwọn Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ àwọn Mary D kódé fọ́tò àwọn èmi ò ní fáǹsì fáǹsì àwọn ṣèyí ọmọ kóso àwọn yóò ojú ọ̀nà ni wọ́n bẹ ẹ ẹ̀rẹ́ mi tèmi ẹni bá ti nífẹ̀ẹ́ mi ìlú lẹ̀ nífẹ̀ẹ́ lára mi ẹ get so gbogbo àwọn fáǹsì tẹ́ ẹ nífẹ̀ẹ́ gbogbo àwọn èèyàn mi Ọlọ́run jọ̀ọ́ bàjẹ́ fún yín kò ní bàjẹ́ ṣèyí Ògbómọ̀ṣọ́ tó wá lè mo kí gbogbo yín Ọlọ́run jọ̀ọ́ bàjẹ́ fún yín gbogbo àwọn tó ẹ̀yìn tí ìkìbra ṣèyí Ògbómọ̀ṣọ́ bó dá ṣe yí ọ tọ́jú ní Ògbómọ̀ṣọ́ dáadáa ọ tó kóṣù fún mi ẹ wo àwa tájọ́ ń ṣe ti Ògbómọ̀ṣọ́ yẹn àwa gẹ́gẹ́ bó ti ra wa nígbà tí mo lọlé ṣèyí Ògbómọ̀ṣọ́ wọ́n bá mi káàjọ́ káàkiri ó dẹ́ẹ̀dì ogun ọbí ṣẹ́ wọn lẹ̀ Mary D òun náà wá kí mi ó tún ṣe mí lálejò mo lọ jẹ ọrẹ wọn jà Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ ṣe mí lálejò olóyè náà pè mí gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run jọ̀ọ́ bàjẹ́ fún yín mo ti kí n kò ní bàjẹ́ mọ́ dáa sí èmi ò kì í ṣe abáramúre jẹ ní ìbá ṣe ìwọ ló lè mọ wọ́n lè mọ ṣe nǹkan mọ́kọ́ mọ́ háìdì ẹ̀ Ọlọ́run tọ́rọ dá mi àdìsí àná Muhammad ó ní ìsáwọ̀lẹ̀ gíní mi náà ṣókúrì kí èèyàn sáà nínú ọpẹ́ níbẹ̀ mo fi dúpẹ́ kó wa nítorí fẹ́ bẹ̀rẹ̀ ní pé àkọ́kọ́ Olúgbọ́n mo rí ìtàn kan tó Olúgbọ́n sọ ó wá sọ fún wa pé Ògbómọ̀ṣọ́ àwọn làwọn fún Ògbómọ̀ṣọ́ nílẹ̀ ó di mẹ́ni Olúgbọ́n sọ fún wa pé àwọn làwọn tulẹ̀ fún Ògbómọ̀ṣọ́ ẹsẹ̀ lẹ́ni o ẹ̀kejì ó tún sọ fún wa wípé ajagun ọmọ ogun àwọn ní Ṣọ̀ún ó di méjì ó tún wá ní àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọ òun ní Ṣọ̀ún ṣe rí pé ó di bèrè mẹ́ta ṣùgbọ́n mi mọ mẹ́tẹ̀ẹ̀ta tí mi náà fẹ́ mi ò dá mẹ́tẹ̀ẹ̀ta o mo lè mọ àwọn àtàn yanyan ìfọwọ́n tẹ́mi fi dáhùn mọ́ wa ẹ̀kejì ní pé sẹ́yà wà tá à ń bu ayélujára ẹ má jà bu ayélujára ò lẹ́bi wàláhì tàláhì tẹ́rí bẹ́ẹ̀ bá sòótọ́ èyàn kú o bẹ́ẹ̀ bá sì parọ́ èyàn kú a sì nítorí àwíjàre kí tó tán lẹ́nu ayélujára ò lẹ́bi kí là ń dá ayélujára lẹ́bi fún tàǹbù wọn àwọn làwọn ni wọ́n ń dá wàhálà lẹ́sọ̀kọ̀ mọ́sọ̀ báwọn ọ̀nà òun wọ́n gbà dá wàhálà lẹ̀ ṣẹ́ẹ́dẹ́já sọ́fàtì fúnra wa ta ni wọ́n fi ogún ìdílé bàbá rẹ̀ tẹ́nì kan wọn jí gbé tí ó sì máa wòran pé ogún ìdílé bàbá mi o kó wá jẹ́ ẹni tẹ́gbẹ́ àtọ̀hún rìn wá tó ni àwa kọ̀ǹfàmù ẹ̀ àwọn èèyàn kọ̀ǹfàmù ẹ̀ mi nìkan kọ́ wípé àfa àtọ́lé ìsúnmọ̀ Ògbómọ̀ṣọ́ kì í sọ Mágílára àfa àgẹ́gẹ́ sì mọ̀ pé òun kì í sọ Mágílára kí n táwọn èèyàn ń wọ Ayélára fún in the first place ni wípé kí ni wọ́n ń wò tó fi jẹ ìmáàmù ẹ wá wo pé kí ni wọ́n ń wò tó fi jẹ ìmáàmù torí pé ìjẹ́rìí ayé ìjẹ́ àlùkẹ́ ọmọ ẹ wá wo náà nínú àwọn tí ń blọ́ọ̀gì fún àfàtọ́lẹ́yà ọmọ Ògbómọ̀ṣọ́ lè rí mẹ́ ajá ń sí àfàtọ́lẹ́yà sọmọ Ògbómọ̀ṣọ́ ni tàbí Sara tó sọ̀rọ̀ ẹ̀ di dakuda lórí Facebook nísìn sọmọ Ògbómọ̀ṣọ́ ni ṣèyí Ògbómọ̀ṣọ́ ni bàjẹ́ fún yín God bless you my brother ẹ tó wá wọ ẹnì kejì tí ń blọ́ọ̀gì fún ìmáàmù Tọ́líà ẹ rí i pé iṣẹ́ olóhùn ṣe ń tiẹ̀ ayé ti ẹni tó ń sọ ìrè gbóhùn ìyẹn Àmọ̀tẹ́kùn lẹ́yìn Àmọ̀tẹ́kùn tó jẹ́ ọmọ òun náà sì lé Kófí wọn ní ìmọ̀ tí sọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ àlè lòun náà wọn tó sọ bẹ́ẹ̀ fún wa Kófí ọ̀rẹ́ Ṣèyí nù Ṣèyí lọ́mọ Ṣèyí Ògbómọ̀ṣọ́ lọ́mọ Àmọ̀tẹ́kùn mú dáadáa mo fi yókù lé Ṣèyí lọ́wọ́ ìbá parí ẹ̀ ọmọ wọn lọ́hùn ní ìsọ ọlọ́mọ àlè lòun náà ẹ wá wo wèrè kan tí ń bẹ lóhùn níwò tí ń bẹ níwò tí ń máa ń gbóbi nù gbó báyìí sọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ wá lórí burúkú ọmọ ìwọ yẹn lórí burúkú wèrè ọmọ yẹn o ẹ máa wo máa lórí burúkú yẹn o ṣe ọmọ yẹn ní ìjọ tí gbogbo allegation tí wọ́n fi kan Rashidi Ìwó ọba Rashidi of Ìwó wèrè yẹn ń jáde ó ń defend ẹ̀ ni kò ní tí wọ́n sọ òrí bẹ́ẹ̀ ó ń defend ọba Ìwó ni o ẹ get ó ń defend gbogbo bọ́sẹ̀ máa ní kan ọba Ìwó tó tí wọ́n ní ọba Ìwó ṣe gbá lẹ́nu tí wọ́n lọ́ba Ìwó mú gbó bá wọn sí kíní kan bọ̀bọ́ yẹn jáde kò wulẹ̀ sọ tó yà ọba Ìwó mú gbó kò fẹ́ kàn ó ń defend ọba rẹ̀ ni lọ́dọ̀ orí búkọ́ ọmọ Ìwó yẹn ó jáde ni pé ẹ lè máa bú ọba Ìwó nígbà tó ń bá wá jáde lóhùn ẹ lè bú ọba Ìwó kẹ́nìkan máa fi ọba wa wọlé káwọn wá wòran bẹ́ẹ̀ yẹn bá sí ọmọ àlè kí sí alágbàkó ọmọ Ògbómọ̀ṣọ́ kẹwàá tó pé Ayélára kan sẹ́rí ìjálẹ̀ Ayélára Ọlọ́run kan fi ṣe sábùnù zulu ni ó fi àwọn fẹ́ fi àwọn kankan ó fẹ́ fi mú àwọn kan jáde wọ́n ń tàṣà ọ̀nà ilá yasọ Allahu Rabbul Alamin bí kíní kan bá ṣe náà Ọlọ́run yìí kíní kan náà yóò gbà jáde ní ó gbàlù akọ́wá nìyẹn ṣe wá rò pé bàbá wa Gándì ọmọ tí wọ́n ń ṣe ni tẹ́ fún wa rò pé àwọn kan ní wọ́n sọ̀pọ̀ àwọn kan bàbá yẹn fúnra àfa àtọ́lé lọ fi ẹjọ́ lọ bàbá tí wọ́n sọ fún yín pípé wọ́n fẹ́ yọ ń kó ní wọn mú lẹ́yìn ìgbà ìlànà wa lọ pẹ́tọ́ ẹni yé sọmọlé wa bàbá dẹ̀ ṣe ìwádìí dáadáa ìwádìí tí wọ́n ṣe gan àfa àtọ́lé kò tí ì ṣe tán kò tí ì jẹ́ kí wọ́n fi ìwádìí yẹn múlẹ̀ ọwọ́ kan ní kó ṣe kíni bí nǹkan bá dìjà lọ́wọ́ yẹn méjì wọ́n wá gbà lọ́wọ́ méjèèjì wọ́n wá gbé kalẹ̀ náà pé nígbà tí a bá yanjú ẹ̀ ẹni bá ní nǹkan yẹn á gbé fún bí wọ́n ti ṣẹlẹ̀ kí ṣẹlẹ̀ bá nìyẹn èmi jíjà sí nǹkan ẹnìkan wá gbà nípa ọmọ ìlú lọ náà fi sọ pé agbègbè nìkan dá àgbà òṣèkà ni ọmọ Gándì ọ̀fẹ́ yí àgbà òṣèkà ni wọn ò fẹ́ yí àgbà òṣèkà ni a sì lè bọ́ Ayélára pé yáṣẹ́ wájà fẹ́fẹ́ tọ́ wọn ìbéèrè tí bàbá wa Ajíbóyè Ọlátẹ́jú David ìbéèrè nísìn ìbéèrè yẹn làwọn yẹn ti kọ́kọ́ ń béèrè tipẹ́ táwọn láti ti dáhùn wípé lóòótọ́ ni èyí tẹ́mi sí mọ̀ nípa ọ̀rọ̀ yẹn Mr. Olóyèdè Stephen Adébáyọ̀ my PR kò ní bàjẹ́ sá ohun tẹ́mi mọ̀ nípa ọ̀rọ̀ yẹn ní táwọn Ayélára ń wò
bẹ́ẹ̀ mi ṣe gbọ́ òun ni wípé wọ́n fún wọn ní ọ̀sẹ̀ kan ẹ máa wo ọ̀sẹ̀ kan náà fún wọn kán fi mọ́ òye wa ẹni tí ó jẹ ìmáàmù kan mú wa láàrin ọ̀sẹ̀ kan yẹn náà ni wọ́n ti lọ arrange láti lọ introduce àfáà Tọ́lá sí bàbá Ṣọ̀ún tàná wọn ò tí ì dúró káwọn ìdílé wọn ṣe investigation wọn dáadáa ní tí wọ́n fà lẹ̀ lẹ́yìn tó ti dájú tán a gbọ́ wọ́n ní kí wọ́n nígbà tó yẹ di wàhálà wọ́n ní kí àfáà Tọ́lá wá kó wá búra kó sàdùwàlá kó fi Kùránì búra kó lè lọ́mọ náà kó lè búra ìbá àfáà ni kò sí dára sí nítorí Kùránì náà lọ àfáà ò lè fi Kùránì búra kò lè sàdùwàlá sẹ́rí ẹ má jà bọ́ rárá o kò sí tí ò lè ṣẹlẹ̀ nítorí ó lè ṣẹlẹ̀ sí èèyàn náà ṣé ètí Kàbísàrà wa sẹ́rí ẹ̀yin tẹ́ máa ń wo fídíò Kàbísàrà tẹ́ máa ń kọ́mẹ́ǹtì yẹn náà mo bìlí pé mo sọ fún yín bóyá wọ́n fún mi lówó nítorí pé òbọ̀ yẹn fídíò rẹ̀ ní mo wò kẹ́rí ẹ̀kọ́ kankan bẹ́ẹ̀ torí kẹ́ máa ń mú àtàmọ́ àwáwí tí ò sì jọra wọn gbogbo ọtí Kàbísàrà máa ń sọ wọ́n lẹ́kọ̀ọ́ jọra wọn àwọn kẹ́ máa pariwo kẹ́ máa para ọ̀rọ̀ kó máa fi iwájú irun orí kó máa fi fásitì pàkọ́ so ọ̀rọ̀ Kàbísàrà ò lè dùn èmi mo fi Muhammad akáyè mo fídíò rẹ̀ tí mo bá ti ṣe fídíò tèmi tẹ́ báyìí mo ti ṣe tán nìyẹn so ní wàá wèmí ẹni ò kí ń wo tọ́lọ́ tí ẹ kí n sọ̀rọ̀ òun ni ò lè rọ̀rọ̀ mi sọ níta àbá sọ níbi sọ̀rọ̀ ló ti fẹ́ rọ̀rọ̀ so kí ni ọmọ ọkọ àti ọmọ àlẹ́ fẹ́ máa bára wọn sọ ní tó padà fẹ́ràn yìí wọ́n ń bọ̀ níbi ọ̀rọ̀ Olúmọ o ṣùgbọ́n Ayílára ní ìjọ tí wọ́n ti wádìí lóòótọ́ wọn àfáà Tọ́lá náà sọ wípé àwọn kan ló lọ́mọ ilé Ayílára lòun sẹ́gbẹ́ gbọ́ kí ẹ̀mọ́ ọmọ ilé ti jáde kásán mọ́jú pẹ̀lú ọmọ ilé kan ní ọ́ ẹni tí ó parọ́ mọ́ ẹni tí ó wí fún pé nípa ní wà ẹni tí ń sàbòsí náà mọ̀ èèyàn tí ó sọ nǹkan bòsí lòun ṣe ní wá àfáà Tọ́lá gán mọ̀ pé lòun pa wallahi rabbul Kaaba àfáà Tọ́lá mọ̀ pé lóòótọ́ òun kì í sọmọ Ayílára kí ẹ̀mọ́ ní ẹnì kan ló sọ fún òun pé ọmọ Ayílára lòun imagine wọ́n ní ọmọ Ayílára lòun wọ́n ní kó pìtàn ní sọ fẹ́ nìyẹn pé ẹ̀nà lẹ́pìtàn fún wa kí wọ́n sì máa sọ ìpínlẹ̀ ajáwó ọmọ dàbà ni ọ́ àti bí wọ́n bí mi sí kódà ẹni tí wọn ò bí sílé ń dàbà tọ́jú ọmọ ń dàbà ó mọ̀ pé mọ́ ń dàbà lòun. ẹ gbọ́ so àwọn kan bẹ jásí pé tó bá ó lé kókó síbù kó ṣẹlẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìtàn náà fi máa yanjú ẹ̀ kò sí nǹkan míì ìtàn ló padà já àfáà Tọ́lá kìkì ìsọmọ inú ilé wọn ìtàn ni wọ́n padà dìtẹ́tì pé ọmọ yìí ìsọmọ inú ilé wa tí máa pọ́sibú bẹ́ẹ̀ dáadáa tí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa nífọ̀n láwọn àìmọye ibikíbi tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a lè wá gbọ́ ilé wọn jà fún ẹ̀tọ́ wọn tí a rí àwọn ìjà míì tí máa ṣẹlẹ̀ láàrin ara wọn nìyẹn kò sí tí wọn kí ń dáná alẹ́ ọbẹ̀ ni máa dùbúra wọn lọ ẹja so tọrọ ẹ má jà máa bu Ayílára mọ́ ẹ má jà pé wọn ní ọ̀dà lúrú mọ́ Ayílára ò sí kí ni wọn rán mi ń ṣẹ́ Ayílára ò dẹ̀ gbé sáná mi wọn ò dẹ̀ bẹ̀ mí ń ṣẹ́ kọ́nà Ayílára ò pè mí rí ìpẹ́ ẹ̀pẹ́ kú sẹ́mbẹ̀ wọn àbàdé lórí ìdánwò kò ní kí wa bẹ́ẹ̀ mo sọ fún yín ṣùgbọ́n kì í ṣe àwọn là ń jà fún òdodo ni tó bá gbé ìmọ̀mù kún Ayílára sí wa ní wọ́n gbé wa ni àbí tí wọ́n bá Ayílára ń jẹ mọ́mù sẹ́mi ní wọ́n wá fún wọn ní kọ́pà tí ń bà lọ́wọ́ wọn ní kíni kàtí fẹ́ ṣe mẹ́rin àbí sẹ́yìn kí n lọ́jà gbó ni kí n lè kí n lọ́jà gbó kì í ṣe wọ̀ mí àwọn mọ́sálásí àná ní mọ́sálásí àwọn aníjìmọ̀ tiwa bóni sọ fi kílókù ẹ̀kan lẹ̀ tí mo máa lọ bìkan bí mo bá ka mi mọ́ bẹ́ẹ̀ mo lè kírun bẹ́ẹ̀ tí n bá ń kọjá tó bá pé ó bá ka mi mọ́ bẹ́ẹ̀ mo lè kírun bẹ́ẹ̀ tó mọ́sálásí tó dá sí lè kírun ìbí kí n ṣe alábàpálá àgbàkejì jáde ni so Ayílára ò lẹ́bi ìmọ̀ dáwọn lẹ́bi òun nígbà táwọn sọ fún pé kábíyèsí gan ọmọ tí wọ́n ń ṣe nìyẹn wàlá gbogbo aláwọ̀ jáde wọn ní Ayílára kíní kan bí ìgbà tó sọ pé kábíyèsí náà mọ tí wọ́n ń ṣe wàlá ò nìyẹn èmi sì mọ̀ bàbá Ṣọ̀ún ṣe kí ni wọ́n mọ tí wọ́n ń ṣe bàbá Ṣọ̀ún náà wá di ọ̀rọ̀ bàbá Ṣọ̀ún sì ti sọ kíní kankan tí àfáà fi lọ gbé bàbá Ṣọ̀ún lọ kóòtù yẹn àfáà Tọ́lá so ìdáyé sì ń sọ fáwọn èèyàn tí Kàbísàrà ọmọ tó ń pariwo ọba ṣe lè yan ìmáàmù mi ọba ṣe lè ṣe gbá ṣe sọ pé kí wọ́n yọ ẹnìkan kí wọ́n fẹ́ nìkan lẹ̀ bóde tẹ́lẹ̀ wọn bá gbádùn tọ́gbẹ́ yìí wọn bá gbádùn ọmọ tí ń sọ nígbà tí àfáà Tọ́lá sọ fún wa ọba wípé òye ṣe olóyè ààfin ẹ gbọ́ tó lóun kì í ṣe olóyè ààfin sójú ẹ fọ́ngbà náà àbẹ́ tí ń di ẹ rí náà ọba wa yan ìmáàmù tiẹ̀ pé tí wọ́n lò bá ṣe mọ́ ìyẹn tí ọba sì ń jẹni tí ṣe kíni ọ yẹni tó lè bá ṣe ọba ní àfáà Abdullahi Muhammad lọ́wọ́ bá kí wá ní tiẹ̀ pẹ̀lú yẹn ìmáàmù ó wù Muhammad Abdullahi nìyẹn sọ́bẹ̀sìn jẹni sọ́bà ẹ̀sìn wí sọ́rí kí Islam àfáà Abdullahi ọmọ pè ìbẹ́ ìwọ ló kà sí ọ̀bàrà pé torí náà ọmọ máìkì nílẹ̀ fún ọmọ máìkì lọ́wọ́ fún kábíyèsí tó mọ làlú tó dé báwọn láàrin yẹn tó pé wọn lò kàn tí ó máìkì lọ́wọ́ ẹ máa ṣe rí àwọn èèyàn kan ń bẹ lórí social media yìí tí wọ́n ti ń gbọ́rọ̀ wọn ẹ kọ́kọ́ wo làákàyè wọn wò ná ẹ kọ́kọ́ wo àníyàn tó ń sọ̀rọ̀ yìí nípa kò sí tí Kàbísàrà fẹ́ ṣe láyé dùkọ́ support Tọ́lá lọ káwà Tọ́lá wọn gbọ́dọ̀ báyìí kọ́ wọ inú ìgbẹ́ lọ Kàbísàrà support yẹ kí ni kí Kàbísàrà support gbọ́dọ̀ sọ fẹ́ gé ọmọ ìlú wa kọ́ kò sí nílùú wọn ṣe fẹ́ dáa tó kò lè Kàbísàrà bí wọ́n ti máa pin ìtàn ajá tó kalẹ̀ mọ́mù tó kílẹ̀ wá expect kí Kàbísàrà wọn ṣe ẹ̀yin dẹ̀ mọ́ bú Kàbísàrà ẹ̀yin lẹ́kàn ń fi wé jákà yín sófò ẹ máa bù mọ́ in tí ó ṣe ní ti ń ṣeun iṣẹ́ tó ń gbà nù ẹ rí pé yóò máa fi àtàwọn mọ́ta nù inú ó fà á àwọn tí ó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ àwọn àbára kan wọ́n ṣe mítìnì wọ́n orí mọ́tò wọn ti ń bọ̀ ní ọlọ́rọ̀ Tọ́lá ni wọ́n lọ sọ láì kó bá wọn débẹ̀ làákàyọ̀ àmì ẹlẹ́hùn àwọn tó jẹ́ tèmi tí wọ́n nífẹ̀ẹ́ wa wọ́n invite èmi sí chọ́ọ̀chì wọ́n lọ bẹ̀ ó ní ọ̀rọ̀ àfáwọn wọn lọ sọ ṣẹgbọ́ ó ní ọlọ́rọ̀ àfáwọn ni mo lọ sọ sọ́rọ̀ Kàbísàrà yẹn wà láì tí máa rí bẹ́ẹ̀ ní ọmọ rẹ̀ ní pé eléyìí inú bẹ́ẹ̀ dìde tí máa ń ṣe lójú mi nígbà tí ń tètè dìran ni
ẹ rí pé kò ní ọ̀rọ̀ kan tí ó sọ pé nígbà bá sọ ní fídíò ní ohun tó fẹ́ tó sọ kò sí ọ̀rọ̀ tó fẹ́ sọ fáwà. so àwọn nìyẹn ẹ kí ni pé Àfàtọ́líà tẹ̀ ń wò yìí alágbàkọ àfà ni o alágbàkọ mùnáfìkì gangan ni Àfàtọ́líà mùnáfìkì tó ń pè mùnáfìkì lẹ́yìn alábòsí ó ní Àfàtọ́líà o òkó mìíràn dasí tẹ́sí òkó tẹ́sí dasí tẹ́rán ẹni tí ó wà á fanu wájú báyìí tí ó kò mọ́tì pàkọ́ bó bá ṣe wùyàn kéèyàn ṣe gbèsè ayé rẹ̀ èmi ò mind bí wọ́n ní tèmi ń jà fún ni pé o lè wá gba Ògbómọ̀ṣọ́ jẹ́ fún wa wọ́n ní tó wù kí tó wù ọkọ lọ mọ́lídì kan Àfàtọ́líà wà tó mọ́lídì níbi ó lọ tẹ́sí ma wá tó wà tẹ́tù fi wọ́n láàkáìtì náà rọ àti pé olójó ọlọ́run bí òjò rọ̀ ní bí wọ́n ti ń sí mọ́sálásí ẹjá kun ṣé òjò ọlọ́run òjò kí ni òjò kìí ṣe ìkẹ́ ọlọ́run ni ìkẹ́ ọlọ́run lòjò bẹ́yẹn bá ń sin nǹkan lọ́wọ́ àwọn bàbá wa máa jẹ́ ní ọlọ́run tójò bá rọ̀ lọ́wọ́ wọ́n máa ń sin nǹkan káwọn kìí stop òjò ẹgẹ́t wọn kìí stop òjò kọ́mọ́rọ̀ wọ́n gbé ọlọ́run sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ lọ́wọ́ so wọ́n sin nǹkan lọ́wọ́ òjò rọ̀ ó sọ yẹn náà di ọ̀n blọ́ọ̀gì káàkiri bó o bá rí ọ̀rọ̀ sọmọ ó ṣe sọ nǹkan míì bàbá ṣe fídíò wa ló gbé pé ẹ̀rọ agbọ́n tó wí ni mọ́sán tèmi wí mọ́ wọn náà sọ tó bá mọ̀ pa ọ̀rọ̀ yìí àwọn òdodo tó bá mọ̀ ń pa Àfàtọ́líà máa sọ fáyé kán rí pé léyìí òdodo ni mọ́wùlẹ̀ sọ pé ẹwà tó nìkan sọmọ náà níta bá òrìkà lórí kí n jáde kí n máa gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ mú fáwọn ẹbí ṣe láìfù rárá ayẹ́pẹ́ tó ń sọpọ́ọ̀tì gẹ́gẹ́ fúnra tó ń sọ ó dẹ̀ sọ́jà kan ní Àfàtọ́líà gẹ́gẹ́ ní kó wọ́n dákẹ́ wọ́n lọ dákẹ́ definitely àwọn gẹ́mọ̀ pé bóyá o mọ̀ ń pa ọ̀rọ̀ yìí kọ́lá jẹ́ mọ̀tẹ́kùn tó jẹ́ mùsùlùmí tẹ́nì gan ọ̀fẹ́ fi nǹkan hàn jù wọ́ lọ òun gẹ́gẹ́ mọ́ lọ́rọ̀ sọ ó mọ̀ ìmọ̀ Àfàtọ́líà gẹ́gẹ́ dìfẹ́ǹdì jù wọ́ lọ ìwọ́n kàn mọ́ sọ̀rọ̀ pé ìfẹ́ nu ni onífẹ́ nu mo ní wọ́n sọ pé ayé wà fún oníkálukú láti sọ̀fọ́ọ̀tì ẹni tó bá fẹ́ tẹ̀lé àwọn kìrìsìtẹ́nì sọpọ́tì wọ́n sọpọ́tì Jésù kò ní wàhálà nù wọ́n ní Jésù lọ́lọ́run kò kẹ́ anybody ní tó bá ní wọ́n pe Jésù báwọn ni wọ́n ní Jésù àwọn lẹ́sìn wọn àwọn sì ń pe Muhammad lójú sí Ọlọ́run àpẹẹrẹ ọmọ Ọlọ́run ìwọ àlàlà wa oníkálukú ń jà fún tó níní ó ń jà fún tó nífẹ̀ẹ́ nú ẹ̀ ìyẹn ó yẹ kó fa wàhálà ni bó bá jáde sọ̀rọ̀ pa àfáà rẹ̀ ni àpá àfáà rẹ̀ ni a sì ní kó fi àfáà rẹ̀ kò sọpọ́tì àwọn ayé sọmọ olúwa mọ̀nà àníláyé bẹ́ẹ̀ mọ́ olè sọpọ́tì wa àwọn tó ń respect kó sọpọ́tì Ògbómọ̀ṣọ́ Àfàtọ́líà ẹjọ́ wà nípòrò akí lábẹ́kúta ni àwọn ni wọ́n kọ́ ó fi àti sọpọ́tì Àfàtọ́líà láìpẹ́ òsínbẹ̀ ẹni ò lè bú ọ láyé bó sọpọ́tì Àfàtọ́líà àmọ́ sọ́lé òdodo torí pé wọlé ákì bá tó lè mú tàkì àwa sì mọ̀ náà pé kọ́lá gan kí àfáà ló gbégun lé mú káàfáà àjọmọ wọnú lọ àfáà ìlàfẹ́ mọ̀ jẹ́ sọpọ́tì ẹ̀ ìwọ àtàfáà rẹ̀ jọ ní pọ́blẹ́mù yẹn kọ̀kan wá ṣùgbọ́n ẹnìkan ṣe kíníkà àmọ́ tó ọba yìí mọ́ sọ tó lè pa ìbálẹ́jọ́ bú fún ẹ àwọn sọ pé Àfàtọ́líà ó gbé àwọn lọ́kọ́ọ̀tù sí òbọ̀ lọ́kọ́ọ̀tù àpárọ̀ Àfàtọ́líà ni àìmọye ọ̀rọ̀ tí àfáà kàbísára yìí ń sọ tí ó rí bẹ́ẹ̀ ó láwọn kan ṣe mítìn lórí Àfàtọ́líà evidence pé Àfàtọ́líà ni wọ́n ṣe mítìn lórí sọ fún wa ò mú jáde ó lẹ́mì yìí nísìn mo lọ chọ́ọ̀chì lóòótọ́ wọ́n invite mi chọ́ọ̀chì mo dẹ̀ lọ mo ṣàdúrà fún wọn fún mi ní mic mo ṣàdúrà fún wọn ní chọ́ọ̀chì àwọn náà wá dádúrà yẹn padà ó sọ wípé Àfàtọ́líà mo torí ẹ̀ lọ ó di méjì lóòótọ́ àmọ́ sórí èmi ní kinní kan mo rí pé kálukú náà ń sọ tó wọ́ lọ sọ èmi yẹn sọ pé báyọ̀ gbé yẹn lọ kọ́ọ̀tù àbí ń lówó ẹjọ́ lọ́wọ́ èyí lówó ọlọ́pàá lọ́wọ́ ṣùgbọ́n kálukú Ọlọ́run dá kálukú lẹ́jọ́ ẹgẹ́ bí àníyàn lọ́rọ̀ yìí yóò san kó wá lẹ́san in tó wí tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run san lẹ́san tí ò bá rí bẹ́ẹ̀ kábíyèsí tó yàtọ̀ sí tí mo lọ yẹn Ọlọ́run san lẹ́san ní tí mo manú rọ́bìnrin mi ò wá ṣeré ń bí o alẹ́ mi ò wá ṣeré ń bí ṣé gbogbo mọ́sálásí tí Àfàtọ́líà sí Àfàtọ́líà lọ́kọ́ ni tẹ́ máa fi pé Àfàtọ́líà lọ sí mọ́sálásí tẹ́ máa fi yún da ìlú láàmú pé ẹ wá wo àtúnṣe mọ́sálásí mi o àti mọ́sálásí mi o àbí èyí tí wọ́n wá síhùn tẹ́yàn pé ọba kábíyèsí Ọlọ́run sí yẹn tó wá mí pé kábíyèsí lọ́kọ́ ẹ àbá kéré wá ṣe wá sí ń bẹ̀ ọwá ni Ọlọ́run ṣeun wọ́n ṣe wá sí orí ọmọ tó ń sọ ni ọmọ tó ń ṣe ni kì í jẹ́ tọba tọmọ kọ́mọ lálà òbúkọ mọ́kà mọ́róró àwọn èèyàn ni wọ́n tún ṣe ilé Ọlọ́run ni àwọn láti kan bẹ tọmọ tí wọ́n ti pa ilé Ọlọ́run lẹ́bí ṣe gẹ́gẹ́ ẹni kábùkù balẹ̀ Ọlọ́run ẹ bá ní Ọlọ́run nǹkan àwọn akẹ́kọ̀ọ́ ní ọmọ sábà bí ẹ̀ tó mọ̀ mójútó ni ẹni wá kọ́ lé Ọlọ́run ó jù lẹ̀ fọ́lọ́run láti yàn rẹ̀ àmọ́ èèyàn sọ fún pé kọ́mọ̀ sí kọ́mọ̀ mójútó mọ́ ṣé ẹ bá ní Ọlọ́run náà ni ṣé ìmọ̀mù tó wá yàn ní ọmọ náwó rẹ̀ sí mọ́sálásí ṣé ìmọ̀mù gbowó oṣù ni nígbà tó wọ́n ń gbọ́ bọ́lá ìmọ̀mù tó wá sí gbowó oṣù èmi sì bí dípò àwọn ìmọ̀mù tí wọ́n yàn sí mọ́sálásí tí wọ́n kọ́ wọn mọ̀ fún oṣù yóò dá mi lójú dáadáa ìmọ̀mù tí wọ́n dìdí yàn pé wọ́n jẹ́ ìmọ̀mù yìí yóò mọ̀ ní oṣù tí wọ́n fún tí ń já sí pé tí Ọlọ́run ni wọ́n sanwó oṣù rẹ̀ báwọn àbí ẹni tó kọ́ mọ́sálásí sanwó oṣù rẹ̀ ní ayé tó ń lọ nísìn àwọn mọ́sálásí wọ́n kọ́ tí wọ́n bá wọn síbẹ̀ wọ́n sanwó oṣù pọ̀lọpọ̀ ìmọ̀mù owó àwọn kan ní wọ́n sì máa ń wá owó fi maintain mọ́sálásí yẹn ilé Ọlọ́run ní Mákà àwọn tí ọba Saudi ní òun aláṣẹ lórí Mákà o ilé Ọlọ́run ni o ọba Saudi ó ní àṣẹ lórí Mákà o torí wá sí mọ́mọ́ kéré ẹ̀ tí ń tààmù ẹ̀ lọ síbòmí àfáà kéré ṣe wá sí gbogbo mọ́sálásí ayé náà ẹ̀ tí wọ́n kọ pé inú ìṣẹ́jẹ́ láyé pé mọ́sálásí yóò rí Ọlọ́run ni nígbà tí a bá sọ pé torí náà ẹ fi ọ̀rọ̀ yẹn wé tí wọ́n bá kábíyèsí nípa ọ̀rọ̀ mọ́sálásí àwọn kọ́ ni pé tí àbá sọ̀run sọ fún yín pé kẹ́ tó kírun ẹ mọ́ wá gbà lọ́wọ́ àwọn ni ó di méjì àbá sọ̀run tèní àbá gẹ́ndì sọ fún yín pé jọjú mọ́tẹ́ ń kírun yẹn o àgọ́ tẹ́ ń kírun yẹn ẹ má kí láago yẹn mọ́ ó di méjì ẹ̀kẹta àwọn owó tẹ̀ ń kọ́ mọ́sálásí tẹ̀bí láyé ṣé sọ̀run lẹ́ ń kó fún àbí wọ́n bẹ̀rẹ̀ èrè parí kí ló fi wá jọra wọn jọra pé ẹ̀yin náà ẹ lọ kó ẹjọ́ bá sọ̀run yìí pé lágbájá kì í sọmọ nílé wa àṣà òbákẹ́ àyàkùnlá pẹ̀lú ìbàjẹ́ ẹ ṣeun sà ẹ̀yin lọ kó ẹjọ́ lẹ́ lọ bá ọba yìí pé rárá o kábíyèsí o
ìmáàmù náà lọ bá ọba pé wọ́n ní mi ṣe kí ni mi kì í ṣe ọmọ inú ilé àwọn fẹ́ gbà wọ́n lọ́wọ́ mi nígbà tó mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀kan ọba wáyé tó kó ẹjọ́ sọ́dọ̀ kábíyèsí ṣé wàlá fẹ́ dá ṣùgbọ́n fẹ́ gọ̀ ni ìṣẹ̀lẹ̀ wa mọ̀ pé kábíyèsí ilé ọlọ́run mọ́sálásí wáyé tẹ kọ́rọ̀ ilé ọlọ́run sọ́dọ̀ ọba wáyé tí àbàtọ̀já náà ń pariwo ipe ọba nìkan lè yòun pé ẹnìkan kan lè yọ ohun tó gbé ọba lórí mọ́sálásí òun náà ti sọ́rí wáyé tá ń kanra wa tá ń parọ́ fúnra wa. ẹ mọ̀ pé ilé ọlọ́run ni àbí mọ́sálásí ni kódà kílẹ̀ wá kó wàhálà lọ bá ọba fún ọba nísìn fún ọlọ́jọ́kó fún ọlọ́jọ́ kíni lójókòó sáàfin rẹ̀ tí ọba ti kíni ọba ti ń lo dáwọ́lá rẹ̀ títí ń ṣe fàájì tí wọ́n ń ṣe ọ̀rọ̀ lọ́wọ́ fún ẹ lọ bá ọba pé ọ̀rọ̀ ilé ọlọ́run yìí ẹwà dásọ̀rọ̀ ilé ọlọ́run tó kí wọ́n wàhálà wa táwọn ń fi àtàwọn mú àtàmọ̀ táwọn ń sọ tí ò jẹ́ ká máa sọ láàfin sọ́ra pé torí náà àbá kan ṣe wá ti ṣe wá sí ilé ọlọ́run mọ́sálásí tá ń pè sáníkìsì lọ́lọ́run ni sáníkìsì lọ́lọ́run ọba mọ́ ni ọba tó ṣe wá sí mọ tí wọ́n ṣe wọ́n sì mọ bí tí wọ́n mọ̀rọ̀ lọ kò sì ní wáàsí ọmọbìnrin tí ń ṣe gan wí ọ̀rọ̀ ọlọ́run bọ́lá ma ti sọ láti bọ́lá ma ti wí láti wí fáyé àwọn tí a ń sọ̀rọ̀ ọlọ́run lè bá wa wí ẹni tí wọ́n ń sọ fún ó lè bá wí sọ bọ́lá ọlọ́run ti rí ní tó bó ti rí nìyẹn kò wá ní ọ̀rọ̀ ọlọ́run wá ní ká máa ṣe ẹ̀tọ́ bó ti ká ṣe mọ́ ṣé kùránì náà ló ní pé kéèyàn wá gbé ẹsẹ̀ lógún tó mọ̀ kó ti sọ̀tún káfà tọ́lá ó búra mọ̀ náà tí wọ́n fi kùránì búra bá tí wọ́n búra pé lóòótọ́ ọmọ ilẹ̀ láwọn àfọwò rí búra yẹn ṣe ó di mẹ́ni àfọwò rí evidence mú wá nǹkan yọ kan lọ sílé bàbá rẹ ẹ lọ yanjú ẹ wọn ò tí ì rí bàbá wọn látijọ́ yìí ẹ kóra yín wá ká yanjú ẹ wọ́n sọ fún wa pé àfáàtọ̀ gáì náà wọ́n nígbà tí wọ́n ní kó kún ìyàwó wọn sáàfin tí màmá wọn lọ sáàfin wọ́n bí màmá wọn léèrè wípé bó ni wọ́n ní àwọn sọ fún wọn wípé ẹ lóòótọ́ wọ́n pàtàn fún òun pé olóhùn òbí àfáàtọ̀ yá sí láyé lára o wọ́n sọ̀tàn fún òun ni bóun sì mọ̀ sọ̀tọ̀ fún mi pé ọmọ ilé kan ni mí. olóyèrè kí àfáàtọ̀ yá jáde sẹ́ tó búra kọ́lá kọ́má lójú wáyé kọ́ ẹ lọ sáàfin àbí kẹ́ lọ ayélujára ẹ̀kọ́ wọn jọ ẹ fún àfáàtọ̀ yá ní kọ́sàlù wàlá kó fi kùránì búra pé wàláhì tàláhì òun fi kùránì búra òun fẹ́ tó ń wà búra wípé ibi tó ń wà yẹn o ààyè òun ni àbáwò búra lọ́dún bá níjọ́ kan bàbá òun ló ti kú búra kálípẹ́ lọ́tọ́ tó ń wá yòówù parọ́ ni kí àwọn ọmọ wà ìjẹ́ náà sẹ́ẹ̀ gbọ́ ìbúra wèrè pé lọ́pọ̀lọpọ̀ ni bàbá òun kọ́ mọ̀ wà ìjẹ́ náà ṣé ń gbẹnu pé èyí ni bàbá wà fún wà ìjẹ́ náà ni ibi tí bàbá rẹ onímọ̀ wà ìjẹ́ náà ló sì mú wọn náà iṣẹ́ tí kò wá bá ṣe ni àwọn ìbúra àbò sínú pé bàbá àwọn kọ́ mọ̀ wà ìjẹ́ náà tí ò bá ti lè tí ó tọ́pẹ́ tó ń wà yìí òun parọ́ ni ẹ wo ìbúra èké ìbúra àbò sí. So ẹ má bu ilé ẹ má bu wọn ẹlára ò jẹ̀bi àti kílẹ̀mù ẹ̀tọ́ wọn àwa tí ẹ bá jáde àbá nǹkan mẹ́ta pé ẹlára ẹ tó ti ń ba ìlú jẹ́ kéde kan wà láì lára ò bàlú jẹ́ ẹlára sì ń jà fún ẹ̀tọ́ wọn ni a sì lè bú wọn kán má ṣe kí ni kán má jà fún ẹ̀tọ́ wọn ta ni ó wo kán má gbé ogun rẹ̀ lógun bàbá rẹ̀ lọ kẹ́ni ẹlẹ́nìkan wá gbé ogun rẹ̀ táà sì mọ̀ pé ní kì í ṣe ọmọ lé wa káwá gbé fún kápọ́ máa lọ nínú gbogbo wa ta ni ó lè gbà ẹjẹ́ àtò tọrọ fúnra wa ẹjẹ́ àpò nídìí eré ọmọdé ni èmi ò wá ṣe kí láàrin fáṣì ní sọ ẹni tá a rẹ̀ wá gbà ká rẹ̀ wà ní gbà kọ́ mọ́ gbà àbáàtọ̀ ilé amọ̀ ní tí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ò ní fi jèrè nu ẹ̀yin tẹ́ ń tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ jẹ̀mú wájú ọlọ́dún pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé gẹ́gẹ́ mọ̀ pé tó ń wà orí ààbò sí ni bí tó ń wà kò tọ́ sóhun láti wà ń bẹ̀ òun gẹ́gẹ́ mọ̀ pé tó ń wà yẹn kì í ṣe wàláhì tàlà làṣìṣ èmi búra ló kọ ọlọ́run kùránì kọ́ àbí tí n bá gbé kùránì kọ́ lẹ́kùránì mi ń jẹun èmi kúrẹ́ lèmi ní jẹun tẹ́ ẹ mọ iye tí àbáàtọ̀ láti tó ọlọ́run ó sì ń wòran báyìí ó sì ń wòran àwọn ẹni bí sì ń jẹ lọ irú àtọ̀ ọlẹ́ yẹn ìjọ tí ń búra lónú bá rí òun tí ń búra lónú bá rí òun tó pé tó pé lọ́tọ̀ọ̀tọ̀ ibi tó ń wá ìwé sọ̀rọ̀ bàbá àwọn kọ́mọ wà lìjẹ́ náà kájọ́ ọlọ́run bá dàbí wa ni bóun ti ní bí kí bóun ti ní àwọn àfáà tí wọ́n ti ń kọ́ ní yàrá sùúrù láàyè òsibí àbí wàtá dára kìíní fàǹtàbí wọ́n bá àfáà tí wọ́n ti ń kọ́ kẹ́kẹ́ lu kẹsàn létí ní ìjọ tí àbàtọ̀ yà pariwo lónú bá rí pé wà láì kájú bàbá àwọn òwe sọ lọ́tọ̀ọ̀tọ̀ tó ń sọ irọ́ ni o kí bàbá wà jẹ́ náà kí bàbá rẹ̀ ó sì sọ̀kalẹ̀ nígbà náà bàbá kò sì san ní gbélé ibú ọmọ ní ọmọ àlè ní ọmọ pàrọ̀ ọmọ ní mọ́ ọlọ́ngbọ́ ó yẹ kí bàbá yẹn kó sọ̀kalẹ̀ láti àlìkíyàmọ̀ tó wà ní àdúrà wọn ń bẹ ní o àjẹ́dà ni wọn kọ́lọ̀ kó fún wọn ní ààyè ń jọun níjọ́ títọ́ yá sọ pé ká ní pé ọmọ ní kíníkà lówó kí ọmọ wà jẹ́ náà sẹ́bùrà ẹ̀ kí ọmọ gbá tó yá létí nígbà wọ́n láì tàlà àbí kí ọlọ́run gẹ́gẹ́ fún rẹ̀ kó sọ̀kalẹ̀ kó sì mú àfàtọ̀ yá kó san létí pé oníròfò ní ọkọ̀ gbẹnu sọ̀n wọ́n dàn sí wáì ta ya òpùrọ̀ tá a mọ̀ òdòdó bá sì ń parọ́ àti ọba tó náà ń pariwo pé ọba tó yẹ kó ń gan fún rẹ̀ inú ilé tó ti jọba gan fún rẹ̀ ọlọ́mọbìnrin lòun náà ìjọba ọkùnrin òun náà bí bàtẹ́ kára àrùn òun náà fi jọba òun náà bóò lẹ́sẹ̀ ti mọ̀ tálẹ́ fún sọpọ́tì irú ní yẹn lọ́rẹ̀ irú ní yẹn lọ́rẹ̀ irú ló ń yẹn lọ́rẹ̀ kò sí tẹ́lẹ̀ sọ fáwa àwọn tó bá jẹ́ òkùnrin tí lẹ́mọ̀ fi àwọn ọ̀rọ̀ kan lẹ́mọ̀ fi àwọn ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ fi mọ̀ confuse wa owó tẹ́ bá ń kọ pé àbá
àbá àkọlọ chọ́ọ̀chì ẹ ya wèrè lọ́wọ́ ẹ pa ìrẹ̀lẹ́ ẹ̀yìn ní ìkọlọ chọ́ọ̀chì wọ́n yìnbá tì mo ti lọ ẹ lọ kú dànù á tún lọ so wọ́n yìnbá tì mí pé kí n wá chọ́ọ̀chì mo lọ ṣàdúrà fún wọn àbá mo ṣe àdúrà fún chọ́ọ̀chì mo fi lọ́ọ̀tà náà mo ṣàdúrà fún chọ́ọ̀chì ó ṣàdúrà fún mi ẹ lọ kú lórí yun ẹ máa rán yun lọ àjàgbó ẹgbẹ́ tẹ́lẹ̀ fi kú tẹ́ mọ̀ ránu àwọn olówó tí ń kọ́wọ́ fẹ́yìn olówó tí ń fún àfáyín lówó tí ń sponsor àfáyín ọlọ́ọ̀dẹ elégún ó tún promise wọn ra olówó promise wọn ní màlúù ọdún elégún nù olówó tí ń fi owó tọ́ àfá àti àfá àtọ́lé ayín tí ń fowó sponsor rẹ̀ ọlọ́ọ̀dẹ elégún bó ti ń ṣẹ́dún eégún wọ́n fi jẹ́lájà tó àwọn àjọ àlọ́ chọ́ọ̀chì tí wọn ò ti ṣẹbọ tá a bọ́ bàtà tó wọlé ọdún chọ́ọ̀chì wọn tá a bọ́ bàtà tí wọn sì ní sífìlà tó ti ṣàdúrà fún wa nítorí ẹ pé wa ẹ bá gbọ́dọ̀ tẹ̀ mọ́ àmọ́ káfà yín ó búra ó fi Kùránì búra pé bí tó ń wà yẹn o ayé òun ni àfà àtọ́lá kìí sí àfà wàláì àfà kìí sí àfà tí àfà tí ó gbé ọ̀rọ̀ kan tó ti ṣe sọ́rí ó bú mùdírù ó ṣe sọ́rí mùdírù máa káàsì àyíbílẹ̀ alágége ó tún lọ bá wọn bá kàlá àbá ẹ̀rẹ́lẹ̀ gbé kíni ó bú wọn ṣe sọ́rí ó ti kọ́kọ́ bú sọ̀hún náà ó lọ ṣe sọ́rí ó lọ sí Ìbàdàn ó lọ kúnlẹ̀ sí ọ̀dọ̀ bàbá yìí ó rẹ̀ bàbá káàbá nu àfà tó mọ́lídìí ọ̀dá ẹ má ṣe mọ́lídìí mọ́ ó sì gba ọ̀fà lọ ó ṣe wá sí ó tó fún lówó tó ń gbà àwọn ni pé kó lọ sí mọ́lídìí yẹn láì yóò sí ń bẹ̀ bó ti wọ́n báìkì yẹn bó ti gbà wọn yẹn kó ní wàláì tẹ̀ ń ṣe yí ọ̀dá bàbá wa ọlọ́wọ́ akẹ́ bàbá yìí bàbá wa Àjàní Bello bàbá máa ń ṣe wá sí pé òkú ọ̀dá tó máa bàbá bí òkú yóò wà lọ sọ wá sí pé ìtẹ́ ń ṣe yìí ọ̀dá o yóò ṣe wá sí ẹ̀fún wọn ni ọ̀jẹ́ni ogún òun làbá àtọ́lẹ́yà ẹgbàgbé ẹ̀ ọ̀nà àti kíra fáwọn wá gbogbo alásìmọ̀ ẹ ti fi ògbómọ̀sọ̀ káṣà ọ̀túnmọ̀ náà afátọ́lẹ́yà ti fògbómọ̀sọ̀ jẹ́ èèyàn ní tó sì fẹ́ ṣe náà nìyẹn níjọ́ tí afátọ́lẹ́yà tó gbómọ̀sọ̀ tó bó ṣe ló ti dùn tí bó ti nínú èèyàn mélòó tó dọ́ tí afátọ́lẹ́yà ti ń jẹ ìmọ̀ọ́mù nípòrò aké èèyàn mélòó ní mọ̀ láfa tí gọ́ọ̀nà gan ti ẹ̀ mọ̀ gọ́ọ̀nà mọ̀ afátọ́lẹ́yà gọ́ọ̀nà mọ̀ afátọ́lẹ́yà nígbà tá a bá tọ́jà jẹ́ wọn gbọ́mọ̀sọ̀ tán aga yẹn tí àfa àjòkó sí lọ́sọ̀ àfa àdèèyàn wàláhì tàlá aga gbọ́mọ̀sọ̀ tá a bá tọ́jà àjòkó sí ọlọ́sọ̀dèèyàn nígbà tó ń jẹ tó wá wù. tí a rí àwọn ọ̀kan mẹ́tì ní ma bá yín dá sí mọ́ ẹ lọ chọ́ọ̀chì ṣé èṣù wọn bọ́ chọ́ọ̀chì ni a ti lọ yún náà ẹ lọ họ́ọ̀gì tán fún ẹ lọ kú. ó lọ sí ń tẹ̀ lọ chọ́ọ̀chì ẹ sá lọ yín kan mí eléyìí bú yín. nítorí ẹ sọ ẹ tó lọ gbé mi wá alọ àtúntún pósìtì àwọn àtàkọ́ ọkọ̀ lọ chọ́ọ̀chì. àbá Buhari wọ́n pè ní wà sí chọ́ọ̀chì ó kọ́ àtúntò ó pè ní mílíọ̀nù náírà ó lọ ọdún gbowó àfáà náà lọ aṣàdúrà fún wọn ọgbọ ọlọkú ẹlọkú dànù nítorí ẹgbẹ́ àfáà yín tí ò sí 50-50 àfáà yín tí ò sí 50-50 tó jókòó inú kéèyàn lọ ṣọ́ọ̀ṣì tó lọ kí wọ́n bẹ̀ alọ́kí wọn àdìgẹ́ ológun ológun dúdú ẹ̀yin ẹran kọ́lá ìgbàkó yìí àfáà ti ń lo gbèsè kára láti ẹ̀rí nǹkan sì ń ṣe ẹ̀yin àfáà tó dá sí ṣe kíni òun sì ń jayé lọ ẹ̀yin wọn ké kiri orí social media ẹ̀yin wọn ń tẹ àfáà tẹ̀lé àfáà yín ni o àfáà yín ni o àfáà yín ni o àfáà yín ni o àfáà yín sì mọ̀ pé òun gbẹ́múra òun tó ń ṣe oyólóhùn jókòó sí yóò dáàbò bá kábíyèsí ọba gáńgà ọlájọ ọláyè bàbá dáadáa ọba wọtọ tó sáwọn mọ́sálásí ẹ ṣe rí yún gbé kẹ́ni kábíyèsí ọba mọ́sálásí o ọba wọ mọ́sálásí o tún ní ẹ̀gọ́ ọba gáńgì ní ẹ̀tọ́ sáfù lójú mi kí n rí bẹ́ẹ̀ tí mo tó sáfù ni. ta ni ń pè hello ẹ káàárọ̀ o ẹ fẹ́ bùsùn lẹ́tọ̀ ní àbí ẹ tó padà dà fún mọ́ bọ̀. Bàbá Gandhi wọ́n tún lọ sí mọ́sálásí pásítọ̀ ni wọ́n ẹ gbọ́ pásítọ̀ ni bàbá wọ́n lọ mọ́sálásí ọ̀pọ̀ tó wá ní ẹsẹ̀ kí ni ẹ tó sá fún lójú mi la ilaha illallah ẹ̀yin lẹ́yìn yàwèrè lẹ́wọ̀ pé àwọn nǹkan wọn ò ṣètò ọlọ́run àwọn nǹkan kìnnì kan àfa kan lọ ṣọ́ọ̀ṣì sọ́lọ́sẹ́ bọ́ ni àwọn olówó yín tẹ̀ ń pè lówó yín wọ́n lọ bí eléégún wọn tó sọ àádìí fídíò rẹ̀ wá àwọn lọ bí eléégún wà láì fídíò rẹ̀ wá wọ́n lọ bí eléégún wọn tó promise wọn àwọn eléégún wọn ṣe égún àwọn dúpẹ́ o báyé tiẹ̀ wọ́n tiẹ̀ tún lọ́lọ́ àwọn kírísítà tún lọ́lọ́ lára tiwa tó lè pè wá wọ́n lè pè wá sọ̀rọ̀ pé ẹ wá ṣàdúrà fún wa la ilaha illallah wọ́n tún pè àwa pásítọ̀ fáwọn kí kírísítà máa sọ pé kí àfọwọ́ ṣàdúrà fún sẹ́gbẹ́ ilẹ̀ gbádùn ẹni wọ́n fẹ́ pé ó lè pè wọlé nísìn if you want to call in you can call in ẹ má bínú ẹ dákun mi ò prepare fún kọ́ ọ̀yàn tẹ́lẹ̀. wọ́n Gandhi wà lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n lọ sí mọ́ṣáláṣí wọ́n tún mọ́ṣáláṣí wò ìwọ ni kọ́ ya wèrè kọ́ ní kinní kan ní wọ́n ní tó ní tó wá ní ọlọ́run ò sí níbì kan ọlọ́run bá wà olùsí yín bẹ́ẹ̀ sì ni àwọn kìrìsìtẹ́nì yìí náà ni wọ́n sì ń jẹ́ kẹ́sì yín ó tẹ̀síwájú àwọn ni wọ́n kọ́ mọ́ṣáláṣí fún yín àwọn kọ́ mọ́ṣáláṣí fún yín wọ́n ran yín Mákà wọ́n ran yín jì sí mọ́ṣáláṣí yín ẹ̀sìn wọn lọ́lọ́run so díẹ̀ ó tẹ̀ wá di tiẹ̀ nìyẹn ibẹ̀ kọ́ ni mò ń lọ nítorí bá wù ọkọ ọmọbìnrin ara ẹ̀ sọ ìwọ kọ́ lọ lẹ̀ sí mi ìwọ kọ́ ní ìjábọ̀ fún nítorí wù ọkọ rí
ọgbọ́ nítorí ẹ̀kọ́ sọ àwa ń sọ tiwa àwa ń lọ́nu ẹ get so ọ̀làgò ní ọ̀pá aláìsí wọ́tà àwa ti mọ̀ pé ibi tẹ́ orí yun lẹ́fẹ́ kúlé mo ti da gbogbo ìṣẹ́nu kẹ́mọ́rin lọ so ọba Ghandi Ọlọ́fọlábí Ọláoyè kò ní bàjẹ́ fún yín kẹ́nìkan má bu ayé lára mọ́ o ẹ̀rọ ń jà fún ẹ̀tọ́ wọn wọ́n fẹ́ gba ẹ̀tọ́ lọ́wọ́ ọmọ àlè ní o tẹ́ẹ̀fẹ́ pàfáàtì nìyẹn o ẹ get àbá gbogbo gbogbo ọya hello yeah hello à ń gbọ́ yín o à ń gbọ́ yín sà à ń gbọ́ yín so àwọn ayélujára ń jà fún ẹ̀tọ́ wọn ni ẹ get ẹ jẹ́ apá pé ọba wọ́n lọ kó bá ọba ni inú nǹkan máa ń pọ̀ lọ́dọ̀ ọba wọ́n jẹ́ fẹ́tọ̀ wọn ṣùgbọ́n wọ́n ṣe kí ni wọ́n kó dé ọ̀dọ̀ ọba tó pé ọba ní ṣe kí ni ní fi ìmáàmù jẹ bẹ́ẹ̀ sì ni àwọn ọba mọ́sálásí yẹn àwọn ni wọ́n ní ṣùgbọ́n àwọn kọ́ ni wọ́n ṣe kí ni àwọn kọ́ ni wọ́n bá yín darí ẹ̀ torí yóò fẹ́ dorí ẹlòmíì rú ẹ̀ ló à ń gbọ́ yín salamu alaikum à ń gbọ́ yín sáà ẹ̀ ló à ń gbọ́ yín. ṣé lágùnṣe orí ètò ni a wà. bẹ́ẹ̀ ni orí ètò lẹ wà. ní mo rí gbà ní sọ̀rọ̀ láti ìlú Ìbàdàn. àfáànù mo rí gbà láti Ìbàdàn ẹ ṣeun ẹ ti pọ̀ sórí ètò náà rí dáadáa ẹ ṣeun olúwa ṣeun ẹ kú akú àsìkò yìí. ọlọ́run ní. takuntakun. ẹ ṣeun. fi yín lẹ o. àmín. gbogbo máa sọ̀rọ̀ ní bàjẹ́. Ìbàdàn ò ní bàjẹ́ pẹ̀lú ògbó Ọlọ́run. Ìbàdàn náà táwa ti ń pè náà ò ní bàjẹ́ o. Inshallah àmín lè bá ò ní bàjẹ́ lápapọ̀. ẹ rí àkọ́kọ́ nú ọ̀rọ̀ tí èmi kọ́kọ́ fẹ́ sọ. kò sì òkè gbogbo ayé ní gbọ́ tí mò ń wí. pẹ̀lú ògbó Ọlọ́run gbogbo ayé ní gbọ́ yín àfáànù ni mo rí gbà. sọ pé àwọn èèyàn ń sọ̀rọ̀ pé ẹ lọ sí. a lọ chọ́ọ̀chì bàbá. Collier, share your music. àfáànù ni mo rí gbà ẹ̀dùn padà dákun. àfáànù ni mo rí gbà ẹ̀pẹ̀ padà ẹ má bínú ẹ pè padà mi ò prepare láti gba kọ́ọ̀lù tẹ́lẹ̀ but ẹ kí n drop number àfáànù ni mo rí gbà ti Ìbàdàn ṣe ṣe rí ọ̀rọ̀ chọ́ọ̀chì wọn jẹ́ ẹ̀yìn wọn ṣe rí èèyàn kàfẹ́ mọ́ dàìfàjà àwọn èèyàn ní ẹjẹ́ wọn máa wíyùn káàkiri gbàgbọ́ ẹni tí èbó ní ìjàbọ̀ ẹ̀sìn fún èyí ò ti rí ẹrù àwọn tẹ́tí wọn ń kọ́hún alágbàkó ni wọ́n ẹ get. ṣe ẹ gbọ́ wèrè kan nísìn olórí ibú kọ́ tiẹ̀ ṣé ìwọ ní ìwà sí lérí ibú báyìí nísìn báyìí tó ń pè nìkan lórí ibú sọ́wọ́ gẹ̀ẹ́sì lérí ibú báyìí sẹ́ni gbogbo ẹ̀yin wèrè yìí ayé yín bàjẹ́ díẹ̀ díẹ̀. Hello. láti dùbàdàn àbá à ń gbọ́ yín ẹ má bínú sábìsì lọ́kọ́ tiẹ̀. ó ní mo rí gbà àdéhùn tó padà wá. ẹ ṣeun ẹ káàbọ̀ gbogbo ayé ń pọ́ yín. nẹ́tíwọ̀kì yẹn ní í ṣe bákanbákan. bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi. à ń gbọ́ yín sà. ẹ rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pé ibi tẹ́ náà lọ ibi tẹ́ kìtẹ́ lọ. bí ọ̀rọ̀ bá yí wọn wọn ò ní sọrú nǹkan tí wọ́n ń sọ yẹn. ẹ jẹ́ ìfàwọn ilé ìwúlẹ̀ àwọn náà ti mọ́rú wọn. ẹ rí àwọn tá a wà nílùú Ìbàdàn. ọba yín tí Ọlọ́run yàn fún yín ní Ògbómọ̀ṣọ́ ọlọ́pọ̀ àwọn èèyàn àwọn ò tí ì dá nǹkan kan mà. mo rò pé gbọ́dọ̀ láyé nìyé. àgbọ́yé àfà. bàbá àwọn wo bàbá àwọn ní oríṣiríṣi ọ̀rọ̀ tá a ti ń gbọ́ nípa wọn. a rí i pé ẹ̀wọ̀n mi rẹ̀ ni bàbá náà. ẹ̀jẹ̀ kí ẹ̀mí wọn kí wọ́n gbógun àti ọba sí wọn náà bàbá wa Ládọjà. bàbá wọn ò fẹ́ kí àfà àánú ni mo rí gbà wọn ò fẹ́ kẹ́ ẹ parí ọ̀rọ̀ yín ẹ sì parí ẹ̀ ẹ gẹ́ ẹ parí ọ̀rọ̀ yín àfà ọ̀gá ṣe yí oníbàjẹ́ yóò mọ̀ dá sí i sẹ́rí pọ́pọ́ ọ̀sùn bá gangan méjì ni mo ti ń kílíà kan ó ní pé ẹ má bu ayé lára mọ́ wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn ni wọn ò lè máa wú ọmọ àlè kọ́ máa gbé ẹ̀tọ́ wọn lọ kẹ́ni wọ́n dákẹ́ kò sẹ́tọ́ lè gbárù ẹ̀ lọ́run dẹ́ ṣe wọ́n fi làákàyè ṣe wọ́n á ta ọba lẹ́nu níbi tí ọba fọ̀rọ̀ sí wọn làwọn náà fọ̀rọ̀ sí ẹ get bí àwọn náà bá fẹ́ tọba lẹ́nu ni ó yẹ kó lè ti gbégbèsè mi lẹ́yìn tó bá wíwọ̀n tó ẹ máa ń gbá wọn pé ọba àwọn ayára ìlànà Ògbómọ̀ṣọ́ jẹ wọ́n ń jẹ́ kó tó bá bá wọn ni ẹni bá ti lè wò kí ọmọ àlè kan máa gbé ẹ̀tọ́ bá rẹ̀ kó máa gbé lọ́bì kan. hello. aleykum salaam. bẹ́ẹ̀ ni ó tó lẹ́wà sá. ọmọ mi ni Abdulrasheed mo ń pè yín láti Ìbàdàn. Abdulrasheed láti Ìbàdàn à ń gbọ́ yín o. náà
À ń gbọ́ yín. À ń gbọ́ yín. Ó gbọ́ mi. Mo nǹkan kan mo fẹ́ program yín tẹ̀sí ẹ̀sìn. Mo rí àwọn fọ́nrán kan ní gbogbo last week. Ok. Mo ń rí dáńsó ń gbé káàkiri pé wà nù church. Bẹ́ẹ̀ni. Èmi náà dẹ̀ ń kọ́ndẹ́mù ẹ̀ látọjọ́ ẹ̀ mò ń kọ́ndẹ́mù ẹ̀. Ẹgbọ́ tẹ̀ sọ̀rọ̀ ń sìn yìí. Àtúntò wa pè because mo ń gbọ́ tẹ̀yìn sọ pé wọ́n pè ẹ̀yin kẹ́ wá gbàdúrà fún wọn ni. Mo bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni bí èkó kankan tẹ́lẹ̀ kankan fẹ́ gbé fún yẹn. Àbá. Wàláhì tàlá ẹ máa gbọ́ ṣẹ́ ń gbọ́ wàláhì à ń gbọ́ tẹ́ ìwísà ṣẹ́ ń gbọ́ wàláhì tàlá àwọn èmi mọ́kọ́ ṣàdúrà fún wọn ṣẹ́ ń gbọ́ èmi mọ́kọ́ ṣe àdúrà fún wọn wọ́n ń ṣàdúrà fún mi náà ṣé kí ni wọ́n ṣàdúrà fún mi náà àbí kí ni wọ́n ṣe pé fún mi kí ni ń bẹnu kíkì sẹ́ni ṣàdúrà fún yẹn sẹ́rí owó tẹ́ ń ṣe yẹn lọ́dọ̀ tí wà tẹ́ mọ Ọlọ́run ni ẹ̀ sì mọ Ọlọ́run ẹ gbọ́ ẹ mọ Ọlọ́run à ń sọ̀rọ̀ nípa àdúrà tó bá ní kìrìsìtẹ́nì lè ṣàdúrà fún ọ dé wọ́n pawọ́ pọ̀ kí wọ́n fún ọ lépè wò ná kí àwọn kìrìsìtẹ́nì kí wọ́n pawọ́ pọ̀ kí wọ́n na báìbù sí ọ kí wọ́n fún ọ ní èpè ṣé kele ń gbé sọ́nù ni ọba àlú Ọ̀yọ́ Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn bàbá wa Abdulhakeem ẹ gbọ́ bàbá wa ọwọ́ adé wọ́n wọ́n sì mọ̀ pé ìjọ tí wọ́n bá yan ìmáàmù gbogbo ìlú Ọ̀yọ́ ẹ̀rí pípa tí ọba ọ̀wárí bá ń káàkiri ẹ̀rí oṣù Ṣàngó lọ́wọ́ wọn àṣà àti ṣẹ́wọ́n ó ṣe Ṣàngó lọ́wọ́ àwọn èèyàn kọ́lá ọ̀wádé ìgbà míì ó tún lè wọ aṣọ tí wọ́n yọ ó ṣe Ṣàngó sí bó ti wá rí òun náà bàbá wọn ni ó yan ìmáàmù tí ó jẹ gbogbo ìlú Ọ̀yọ́. Hello sábìsì yẹn ọ̀dá àárọ̀ yìí má bínú sábìsì yẹn ọ̀dá ni àgbẹ̀mí náà pípẹ́ fún ẹ̀rí wọ́n ti bá mi àwọn tí wọ́n ní nọ́mbà yẹn lọ́wọ́ wọ́n ti bá wa fi nọ́mbà yẹn síbẹ̀ ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ pè tẹ́wọ́ wá sí pé kẹ́kọ̀ọ́ wọlé ẹ pè wọlé nọ́mbà náà ni ẹ pè á gbé inshallah. Hello à ń gbọ́ yín sà. 09037953997 nọ́mbà yẹn àwọn nǹkan jọ mi táàgì ẹ̀ ẹ̀gẹ́ tí ìbá pé àbí ogbó iná ẹ̀rọ sọmọ èmi ń lọ tọ́sí wa kápẹ́ ọ̀rọ̀ ìmáàmù àrọ̀ ìmáàmù là ń sọ ẹbí tọ̀tọ̀ tèmi lẹ̀ síbi mò ń fẹ́ jẹ́ ìmáàmù ni àbí ṣe wá gbé hello à ń gbọ́ yín o naam orí tó lẹ́wọ̀ à ń gbọ́ yín o à ń gbọ́ yín o sáfìsì ni ọ̀dánu bẹ́ẹ̀ bá ti di pé táwa ti gbọ́ yín sáfìsì ni ọ̀dá ìmí ti sí ojú òpó yẹn kalẹ̀ fún gbogbo ẹ̀ lọ́sẹ̀ pé wọlé ẹ pè wọlé. so ẹ má fi ọ̀rọ̀ tèmi ẹ má fi èmi sẹ́mi fẹ́ jẹ̀ mọ́mọ́ ni ibi mímọ́ tèmi ibi báwo mi kí n lọ. àfa Abibulayi hello. irọ́ ni gbogbo nǹkan tó ń pa irọ́ ìwọ ni wọ́n ń gbàdúrà fún ó parọ́ fáwọn èèyàn mi. àkọ́kọ́ ní sùkúlù ló kọ yín ẹ̀jẹ̀ ni ẹ má ti wòrò. mo kọ mi Ọlọ́run pa. nígbà pé wọn lè ṣe yẹn ló fi lè dákọ rẹ tọ́jú pé tó fẹ́ sọ yẹn ó sọ fún yín dárúkọ rẹ ìní pọ́ọ̀tì fóònù kí sáwọn fi kọ́ yín o kí ló fi kọ́ yín. ọ̀la ìní pọ́ọ̀tì ẹ̀. hello. ẹgbẹ́dùn àfáà mi ni mo rí gbà ní mo tó padà wá. ok sir ẹ má bínú sábìsì ẹ ló ń kọ́ tiẹ̀. ṣe rí gbogbo àwọn ẹni tí wọ́n ń pè pé ẹ lọ ṣọ́ọ̀ṣì kankan o. nígbà ní sọ́ọ̀tì ló tó padà wá láti ìlú Ìbàdàn. èmi ti ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì wọ́n tó ṣàdúrà fún mi. àtúbọ̀tán wọn ò ní da ara wọn mọ̀ fún kí Yunus àtọ́lé àbílẹ̀ púpọ̀ ìmọ̀ ọ̀dọ́ ní wọn ò ní jèrè. kò tí ẹ dún àwa tí wọ́n fẹ́ ilé pè àwa ti gbàdúrà so wọ́n tó bá wù ọ́ kọ́ lọ gba ìpè. so sẹ́yìn àrí ọ̀rọ̀ kí ẹgbẹ́ yìí náà àwọn ẹni yìí wọn rí ọ̀rọ̀ sọmọ́ àwọn sọ̀rọ̀ pa àbá yín ọmọ àlè ni ẹ̀tọ́ tí ì ṣe tiẹ̀ lọ́gbà ẹ̀lọ́gbẹ́ èmi lọ kí ni dẹ́gbẹ́ ọ̀dà nígbà mo lọ tọ́ọ̀ṣì mo sẹ́mi fẹ́ jẹ́ mọ́mù ni sẹ́mi ní jẹ́ mọ́mù ni ẹ sọ ẹ di bọ́ǹkì pàfà àtọ́lé sọmọ àlè tàbí kẹ́ ẹ sọnù ẹ fẹ́ lọ tèmi lẹ̀ ṣẹ́ gbọ́ ìdẹ́mi wá wù mí mo lè lọ sẹ́mi fẹ́ jẹ́ mọ́mù ni sẹ́mi fẹ́ jẹ́ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ni àbá Abibulayi tí wọ́n jẹ́ mọ́ àfin sọ́n lọ tọ́ọ̀ṣì lẹ́mi lọ tọ́ọ̀ṣì ẹ sì fi tèmi lẹ̀ àbá tó wù mí mo lè lọ ibi tó wù mí mo lè lọ kọ̀ pẹ̀gbẹ́sí ayé yín ọ̀gbọ́n ayé rẹ wọ́kọ́ lọ́lọ́run tó dájọ́ mi wọ́kọ́ ni mo ń ṣe Islam fún kí wá ń tiẹ́
ìta ń sọ fún yín tẹ̀lé tí ẹ lè yí padà ní pé àfa àtọ́lé àtẹ̀ntẹ̀lé kó jẹ́wọ́ rẹ̀ pọ́nmọ́kọ́ ló kó búra kẹ́sì má bọ̀ ìlara máa rèé ṣe èèyàn burúkú wọ́n ń jà fún ìtọ́lé bàbá wọn ni àwọn jà fẹ́tọ̀ wọn ni àwọn ni mọ̀mù kọ́ máa ló gbé jẹ́lẹ̀ ló tó ní ká tó ní o. hello ìwáwù yẹn sọ ìtẹ́ ìwà ń sọ ò lè gí tiwa lọ́wọ́ ìta ń sọ dáadáa dìbọ́ǹkì ni pé àfa ìlara sẹ́ àfa àtọ́lé àtọ́ ayélára àfa àtọ́lé àtọ́ ìdúnsà pọ́nmọ́ ayélára ni tọ́lé àtẹ̀yìn wíhun tẹ̀yìn tẹ̀ jẹ́ wéèrè tẹ̀yìn wí ṣé kàn lọ sí program àwọn kírísítẹ́nì wọn ò ní fẹ́ tẹ̀kọ́ bá wọn ṣe wedding ṣé wọn àpẹ tọ́lé àbúrò rẹ̀ alẹ́ ìgbádùn ẹ gbé wo lógún lẹ̀ ìta ń sọ fún yín nù hello. bọ́mọ̀ sọ fún pé ẹ ṣeun. ìgbà tí ẹ̀ ń ṣe program ẹ̀ pàṣẹ ìṣe program nítorí àwa wo kọ́mẹ́ntì ìṣèlú nítorí pẹ́ ìdìbò tó nípa yín wọ́n bí nǹkan ìbàjẹ́ ńlẹ̀ ń sọ. wọ́n jáde nígbà ìyàwó ara yín lẹ́yìn àpapọ̀ náà ló jáde nígbà ìyàwó ara yín lẹ́yìn. bẹ́ẹ̀ni ọ̀tún ayé lẹ́yìn wà ara yín àpáta tí mo jẹ́ ara yín ìbìráyé ni wọ́n wà ẹ̀yin oníṣòfin tó ọ̀pá. ìbìráyé ni wọ́n wà ní tiẹ̀ sọ́gbọ́ ìbìráyé lọ wà ní tiẹ̀ òsínbẹ̀ yáyé tọ́líà àní sọ́mù wà ní tọ́líà àbọ̀mọ kọ́ni tá a fẹ́ kọ́ sọ́nu sọ́mù wà ní tọ́líà àbí ọmọ kọ́ni sọ́mù wà ní tọ́líà àbọ̀mọ kọ́ni tẹ́mi kẹ́ sọ́nu bí tó wà yẹn sáyé rẹ̀ ẹ̀ lè wíyùn mọ́ tó gbà ní evidence bí tó wù mí kí n lọ. a máa fún wọn jẹ ẹ jẹ́ wọn sponsor wọn. naam. salaam aleykum. aleykum salaam. aleykum. agbọ́ yín wa aleykum salaam. pẹ̀tù. ètò ní o. ọ̀nà àti àti orúkọ mi láti Ògbómọ̀ṣọ́. ẹ ṣeun. ọ̀sẹ̀ ń gbọ́ o. à ń gbọ́ yín. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ quick one mẹ́ta náà ni ọ̀rọ̀ tí mi fẹ́ sọ. àkọ́kọ́ program yìí mo máa ń gbọ́ àtìgbà tẹ́tí mo ti program yìí mo máa ń listen sí program yìí dáadáa. free ó máa ń jẹ́ free and fair program but wọ́n sì mo ti fẹ́ wà corrupted ọ̀rọ̀ àwọn ọmọ fẹ́ sọ nìyẹn mo fẹ́ kẹ́ ẹ máa tà láti máa jẹ́ kó máa free from insult and unnecessary something. pé tí wọ́n ń sìn àáfà ayé ni rọ́gbà rí kí wọ́n gbẹ́ra wọn tí wọ́n ń ṣépè tí wọ́n ń sọ̀rọ̀ lórí fóònù tí wọ́n ń ṣe kí orúkọ mọ́mọ́dọ́ yìí kí ní kí wọ́n bá sọ̀rọ̀ kán sọ̀rọ̀ pẹ̀lú fact tí mo bá gbé fún mo bá ní àáfà yẹn ọmọ ìkíní kan tí mo bá ń ṣe ètò yẹn máa dàrú wọ́n nìyẹn ẹ̀kejì tí mo fẹ́ sọ ní pé tí wọ́n ń pariwo pé ẹ lọ church wọ́n sì ní pé ẹ̀yin náà jọ kọ́ ṣàdúrà fún wọn táwọn tó ṣàdúrà fún yín tó bẹ́ẹ̀ ní sẹ́wọ̀n àmọ́ kí wọ́n ṣàbòsí fún yín ní church tẹ́yìn lọ yẹn àdúrà tẹ́yìn ṣe fún wọn ibi tẹ́yìn ṣàdúrà fún wọn ó dà online ọwọ́ online dáadáa ti ṣàdúrà fún yín òun làwa rí òun lẹ́bọ̀dì ń pariwo bóyá ní lọ́wọ́ tẹ́yìn pé ìyá àlá àdúrà tẹ́yìn fi ṣàdúrà fún wọn Jesus name ṣàdúrà tẹ́yìn àwa rí tẹ́yìn náà dẹ́yìn response sí. ok. ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ torí mi gbọ́dọ̀ tẹ́ wí ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ ni wípé mọ́ọ̀mù tó lé àti tẹ́yìn ń sọ tẹ́gbọ́dì ní ti ń dráàgì mọ́ọ̀mù yìí tí ọmọ àlè ní ọmọ àlè ní none of you have ever prove it to anybody beyond reasonable doubt bẹ́ẹ̀ ni ìṣèjọ́ máa lè ESA tí wọ́n ní wọ́n wí pamọ́ wọn ẹ̀ wò lè sọ̀rọ̀ báyìí tọmọ kọ́ lè sọ̀rọ̀ báyìí tọmọ kọ́ lè wí ẹ̀ wá tọ̀ tó tẹ̀ tọmọ kọ́ lè take action kẹ́kẹ́ tí ò dẹ̀ ló láka ìdání ẹ̀ máa gbọ́ lẹ́nu. àfa razak tí wọ́n pè ní nísìn àfa yẹn lẹ́kọ̀ọ́ màá dẹ̀ sọ ìjọba lẹ́kọ̀ọ́ fẹsẹ̀ program tèmi èmi ò kí ń sọ pé kẹ́ni èmi káàkiri mi kí ń blọ́ọ̀kì yàn tó bá wù ọ́ ni kò wá sọ àmọ́ fast tèmi tí mo ní lọ́wọ́ o lè sọ̀rọ̀ kó dànù that's it o lè sọ pé tí mo wí kí n má wí mọ́ nítorí kó wí nítorí náà mọ̀lẹ́ ń sọ yẹn ní ti bá wọn náà ní tí yíyan wà lè tí yíyan lè stop tèmi má wí tèmi. Salaam alaikum. Alaikum salam. Salaam alaikum. À ń gbọ́ yín sá, à ń gbọ́ yín máa sọ lọ. Ẹ káàárọ̀ o, à ń gbọ́ yín sá. Ẹ kú ètò. Àwa ni ẹ. Mi ò gbọ́dọ̀ sọ. À ń gbọ́ yín máa sọ lọ, à ń gbọ́ yín. Ẹ jọ abu ló kọ́ tèmi. Ok. Gbogbo tọ̀lọ̀ ẹ káàpá ikú ọmọ àlè ni wọ́n ọmọ àlè ni ọmọ bọ́dà àlánilá ọmọ àlè ni báwo ti dọ́ ọmọ àlè. Ó ẹ̀rí ti ìrìnàjò àdìpọ̀ ọmọ ilé ni. Ọjọ́ ọmọ àlè ni ọmọ àlè ni. Sọ́ọ̀mù náà lẹ́mí pa gbé ọmọ àlè ni ọmọ àlè ni. Kò yẹ kó rí sọ́ọ̀mù náà sọ bẹ́ẹ̀ máa. Àpàdà ká burú eléyìí. Ọkọ̀ ọmọ wọn pé kẹ́mọ̀ tó àbúrú kò tó tọ́jú fún ọlọ́kọ́lọ́ dárí jì mí o. Ọkọ̀ ẹ̀jẹ̀ máa lọ sọ́ọ̀sì. Báwo fún yín kò lè jẹ́ mọ́. Báyìí ẹ̀ ń lọ sọ́ọ̀sì ẹ̀ wá lọ́dún mọ́ gbàdúrà fún Olúwa Jésù. Ẹ mọ̀ sàmì ni àdìsílẹ̀ ń sọ mbẹ́. Ìní sáà mi wà lásàrà fún mi ìní sáà dúrà ìní sáà. Ọ dójú tì wá ọ̀rọ̀ ẹ̀yin ló dójú tì. Mo tọwọ́ àbúrú tó tọ́jú mo lọ yìí o. Àwọn ọmọ àlè náà ọmọ àlè náà. Ẹni tọ́jú ọmọ àlè tí wọ́n á yẹ tí ń bá fún ẹni ọlọ́sí ọ̀dọ̀ ìmọ̀mọ̀ fà pé ọlọ́sí iná ìtàn bí. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin náà mẹ́tò ìyàn jáde lọ́wọ́ láǹpé mọ́ kò ń síbẹ̀ ni. Ẹ ṣe ìtara rẹ̀. Ẹ ṣeun anybody ó sì kí ni ló lè pè
àwọn ni pé èyí tẹ́ ń dá káàkiri yẹn kò kan ayé yín sẹ́yìn gẹ̀ èmi ni mo níra mi ẹ̀sìn tọ̀rọ̀ tiẹ̀ ní kó mójútó ẹ̀sìn mi fi mí lẹ̀ òye máa lè ṣe báwo kí n lọ níta ń sọ fún mi ni pé ọ̀tá ń sọ ń bí èyí ọ̀rọ̀ tèmi kọ́ mo wá sọ ọ̀rọ̀ afáàtọ̀ yálà ń sọ oníkẹ́ sọ afáà kan ti sọ ní afáà lákì òun ti sọ tó nílà káì lọ́wọ́ ó lóun nǹkan mẹ́ta lòun fẹ́ yọ ó sì yọ mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni pé wọ́n ṣàdúrà fún mi mo ṣe àmì ẹwà láburú bẹ́ẹ̀ pé wọ́n sọ pé orúkọ Jésù ẹ dákun ọ̀nà tí wọ́n sọ kí wọ́n ní kí wọ́n sàmì ni ẹ wo lẹ́yìn sẹ́díyùn ìdáyìnlò mọ́ nígbà òun kẹ́ sọ ẹ̀sìn tiẹ̀ ní kó mójútó tẹ́sìn tẹ̀ wá ti bàjẹ́ àlìjẹ́nù rẹ̀ wọ́n ló ní òní sáwọn òní kó sẹ̀tọ̀tọ̀ tìmí fún ẹ kí wọ́n wà láyìn níta ń sọ fún yín ni wípé ọ̀rọ̀ tá ń sọ ní kẹ́ máa dìbọ́ǹkì mo dẹ̀ láìkẹ́ ọ̀rọ̀ tábà kankan sọ tó ní pé kí ni proof ta ní pé ọmọ àlè lọ́fà tọ́líà kí ni proof ta ní náà ní ọmọkọ́ ni kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rí ọ̀sọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ pé àwáwí kí ni proof tẹ́ ní pọ́mọkọ́ ni àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé ti mú proof wá pọ́mọ àlè ní àfà ẹgẹ́t wọ́n ti proof pé lábáyá ọmọ ayésọjí sọmọnú lé àwọn ti challenge ẹ̀ so kí àfà náà wá proof pé ọmọ sí kí ni ọmọ ọkọ lòun bàbá rẹ̀ tani bàbá rẹ̀ very simple so ètò ìtàn ìwé àwáwí nísìn gẹ́gẹ́ sẹ́rí ọ̀rọ̀ ó fi láti sọ tó bá wọn kálukú kan sọ ó bá pè kó ṣépè fáyì náà sì yìí ó bá àkọ́ tó bá wù ọ́ ó dìgbèsè ayé ẹ nìyẹn kọ̀ọ̀kan mi náà kò dí tèmi lọ́wọ́ kò yẹ so wọ́n ṣàdúrà fún ní chọ́ọ̀chì mo sàmí ẹ tún lọ para yín nítorí ẹ pè mí ẹ̀bẹ́ ilẹ̀ pín ẹ̀yìn lẹ́fẹ́ dájọ́ ayé ìwọ tó ń pè mí tó ní tí mo ṣe ń dójú tí ọ ó ṣe wá dójú tí ọ̀rọ̀ ayé mi ṣe Islam tó lọ ti bàjẹ́ ni ká ní tí mo ṣe ń ti ẹgbà Islam mi jẹ́ yóò bàjẹ́ tí mo sùn bọ́ tó wá dá tí n bá sí ti kìbárù ìbọ́lọ̀ ni ẹbí Ọlọ́run ọba ni mo fẹ́ ṣe kíni ní ìsọ̀rọ̀ àbójú lọ́dọ̀ rẹ̀ kí sẹ́yìn ni mo sàbọ́lọ̀ hello àwa pẹ̀lú yín ẹni ká mú proof ká mú ẹ̀rù wá pé sọ ọmọ kan àbí kìnìún ìjọ kan ṣe aga fún yín mọ̀ ń gbọ́ yín ní central mosque ṣé gbogbo èèyàn mọ́ ti gbé. ẹ tó pè mí nǹkan tiẹ̀ o inú tí mo lò kọ́ tiẹ̀ òun ló kọ́ tiẹ̀ o mi ò kí ń kọ́ ti fóònù yẹn o kọ́lá bí wọ́n fẹ́ ṣe pé ní kọ́ tiẹ̀ tó wọ́n fẹ́ ṣe pé ní tó bá ti mọ̀ ní kó sẹ́lé pé èmi ò ní kí n má ṣe pé ẹ get n kí n má ṣe pé èmi kọ́ ti fẹ́ràn gan èèyàn wá lórí péjì mi wọ́n ń wí ìkúwì èmi ò kí ń búlọ́ọ̀kù yẹn torí ìdí ni pé ní tí wọ́n ń wí lọ mọ̀ ní tó ń mọ̀ ló wí òun ní tèmi náà sì mọ̀ lèmi náà ń wí yẹn so kò dira lọ́wọ́ ní tó wú kálukú kẹ́ni kálukú ò wí tí n bá wá ṣe nǹkan nígbà tí mo tí n bá gbé kọlù yìí hello à ń gbọ́ yín báyìí. ẹni tó sọ̀rọ̀ parí ńsìn tó fi kọ́ọ̀tì ẹbí tó ti gbé ẹni tó ti parí ẹ̀lẹ́mí ti fẹ́ gbé bẹ́ẹ̀. ok sir. ẹni ká ọmọ ẹ̀rí wá bí tí ìmáàmù ti jẹ́ ọmọ ilé. bẹ́ẹ̀ni. ní ẹ̀rí tó solid ọ̀rẹ́ sọ pé àwọn fúnra ọmọ ilé ti mẹ́rin wá but kò tẹ́ni tó ti lè ṣáìtì ẹ̀rí yẹn sí. bọ̀ ẹ̀rí tẹ́mi fẹ́ wá sọ fún yín pé ìmáàmù yìí kò kí ń ṣe ọmọ ilé kò kí ń ṣe ọmọ àlè ọmọ ilé ayélujára ni. fẹ́ni tó bá ní ọgbọ́n inú tó sì jọmọ Yorùbá òun ni wípé ìgbà tí ìmáàmù yìí tó àwọn ilé yìí gbogbo wọn unanimously ni wọ́n present ẹni ìfọlù ní pé ọmọ ilé wa ni àwọn mẹ́ta náà present wọ́n dẹ̀ tẹ́sán mẹ́tẹ̀ẹ̀ta ó tó fìkà tó mú ìyàkan nínú àmẹ́tẹ̀ẹ̀ta tó jọmọ ní wọn. so àwọn náà wọ́n ti kọ́kọ́ fẹ́ láwọn sọ pé ọmọ ilé àwọn ni automatically gbẹ̀yìn so that is tẹ́wọ́ sọ pé Yorùbá àwọn ọmọ ọkùnrin kan gbàgbà kékeré bò tọrọ ni wípé àkọ́wé òun ni èbó gbà wọ́n dẹ̀ sọ pé tíjà bá dé òun ni ó dòwe so ìtàn ẹni tó bá ṣẹlẹ̀ after that after ìyẹn ẹ ti ẹ̀kẹ́ bọ́dì tó bá nílà ká ìtàn ó mọ̀ pàkó sí ló wà pé iṣẹ́ tí kọ́kọ́ ti lákòókò yẹn nígbà ọmọ ilé àwọn ni àmẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ bá wa gùn wọn ẹni tó bá ti ṣe tó wá padà wá létà pé àwọn ọmọ ṣe mistake yìí ẹni tó sọ̀rọ̀ kíkí tẹ́lẹ̀ sọ gan ọmọ ẹ̀kẹ́ kọ́ mọ̀ wọn bẹ́ẹ̀ ni tí bọ́yọ̀ ti ya wèrè kíkẹ́ ẹ̀kọ́ lọ tún wọn tọ́jú ẹni tó bá tún lọ sọ nǹkan bẹ́ẹ̀ wà láì lásìm so ẹ̀rí tójú ẹ̀rí lọ nìyẹn ẹ̀yin náà lè sọ pé ẹni yóò ọmọ ilé wa ni àmẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọmọ ilé wa ìdẹ́gbẹ́ wọn ti yíjú ìdẹ́gbẹ́ jáde nígbà yẹn pé kínní létà ni wọ́n sọ pé wọ́n máa tàkùsí kan fún wa wọ́n máa sì kíní kan fún wa. Collier, share your music, share your love. so ẹ̀rí tó tẹ́rì òun gangan ni àwọn gẹ́gẹ́ ti sọ pé wọ́n ilé àwọn ní láti bìlẹ̀ so lè sí. mo dẹ̀ ń gbádùn ọ̀rọ̀ afáyé mi ì fẹ́ kọ́ọ̀tì ọ̀rọ̀ afáyé. hello. hello. ẹ̀wù sábìsì yẹn ò jẹ́ ká rí kọ́ọ̀lù yé play o kò jẹ́ ká rí kíni yẹn kọ́ yẹn ń jára wọn ni o ṣé mi o. Collier, share your music, share kọ́ yẹn ń your jára love. wọn ni o ẹ má bínú o kọ́ yẹn ń jára wọn ni o àwọn tó fẹ́ ṣépè fẹ́ pè àwọn tó fẹ́ ṣépè fẹ́ pè wọlé
àwọn tó fẹ́ sọ nílà ká ìfẹ́ pè wọlé àwọn tó fẹ́ náà tún mẹ́rin wọn náà fẹ́ pè wọlé ìpè wọn fẹ́ jára ìpè wọn jára wọn àwọn tí ó ṣe pé tí ó pè wọn kébèrè fẹ́ pè wọlé kò wá sí pọ̀ táà nígbà inshallah lásìkò fi tó hello. now à ń gbọ́ yín. hello. tẹ́ ẹ bá ti pè tí ẹ bá ti gbọ́n táyọ̀ bá ti gbọ́n tẹ́hùn wí wíyá sáfíìsì ọ̀dọ́ ìnà ọ̀dá àti pé láàárọ̀ yìí fẹ́ gba kọ́ọ̀lù ṣùgbọ́n tí n bá padà gba kọ́ọ̀lù àwọn mọ́mọ̀ bóyá àbí mo fi Muhammad búra kò sí tẹ́lẹ̀ táńkàlù kìí lè sọ délé dùn mí ẹgẹ́t tó pẹ́ sìn tí ọtọ́ tilẹ̀ kó mójútó kì í dẹ̀ sẹ́mi mo fẹ́ jẹ́ mọ́mùlù ẹ bá wa sọ pé ẹ torí pé ẹ tó náà èmi kọ́ fẹ́ jẹ́ mọ́mùlù náà èmi wọ́n sọ fáàkì ni so mo wá lọ chọ́ọ̀chì wọ́n sọ fún mi yẹn ò lè sọ pé kí ni mo sọ fáàkì fẹ́ sọmọ́ ọ̀kan yín. hello. à ń gbọ́ yín báyìí. hello. à ń gbọ́ yín a ti ń gbọ́ yín báyìí ọlọ́run lẹ́ à ń gbọ́ yín. à ń gbọ́ yín máa sọ ọlọ́ à ń gbọ́ yín. ẹ wo ọ̀rọ̀ àbẹ̀ ni pé kọ́ yóò fẹ́ mú láàárọ̀ yìí ọlọ́run ti rí àníyàn yìí tẹ́ fẹ́ pè wọlé pé ẹ lọ́ọ̀ yìí tẹ́ fẹ́ sọ kan aláwọ̀ ọ̀rọ̀ àníyàn yìí pé lọ́ọ̀ yìí tẹ́ fẹ́ sọ pé lórí program kì í rí báyìí kọ́ ọ máa ń wọlé dáadáa ni ṣùgbọ́n ọlọ́run ti rá àníyàn yín pé kọ́ ọ̀tẹ́ fẹ́ pè wọlé yìí o ẹ fẹ́ gbé ọlọ́run sí tẹ́ fẹ́ ṣe tẹ́ni fẹ́ kó yé wa gbúwa tí fẹ́ kó yé wa lé ó ní pé ẹ fi ọ̀rọ̀ tèmi lẹ̀ mo lọ chọ́ọ̀chì ó wà láàrin mi àtọ́lọ́run tó ní mí ẹ̀yin bí ọlọ́run ẹ fi mí lẹ̀ ẹ̀fíyùn lẹ̀ ẹ̀ṣá fìyẹn lẹ̀ tí n bá bẹ ṣe sìkì fáàbù ọlọ́run ọba nílò ọbẹ̀ kì í sẹ́yìn bí ọlọ́run mo lọ chọ́ọ̀chì o mo ti sẹ̀wọ́ ọlọ́run foríjì yín kì í sẹ́yìn tó ìdájọ́ mi sọ àmọ́ tí mò ń sọ fún yín ni pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní já yanjú ọ̀rọ̀ afá àtọ́lé àtayílá rẹ̀ já yanjú báyìí torí pé bá ṣe máa ń dọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kábíyèsí ó máa rí bàkàlà because kábíyèsí ò ní ẹ̀bì kankan from A to Z kábíyèsí ò wọ́n ní ẹ̀bì kankan náà rẹ̀ yá bí àfá àtọ́lé àti ṣe gbé wá fún kábíyèsí wọ́n ṣe pìpàdé ẹ̀ àfá àtọ́lé sọ fún kábíyèsí pé òun sọ ló yé ààfin àwọn kan àdé control òun bàbá kábíyèsí dẹ̀ yẹn ẹlòmíì tí ó mọ̀ jẹ́ ló yé ààfin so bàbá kábíyèsí ò dẹ̀ jáde wọn jẹ̀bi fún yẹn wọn ò ṣe kí ni wọn ò jẹ̀bi fún yẹn ẹ fi ọ̀rọ̀ tèmi lẹ̀ fọlọ́hun ẹni bá tó sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yin bá tó pé ẹni wáyé tọ́ọ̀ṣì ìwọ àtọ́lọ́ lẹ́jọ́ ẹ̀dọ̀ mọ́jọ ọlọ́run rán sí mi àbọ̀ ọlọ́run fi gbèsè ayé mi ìdájọ́ mi lé ọ lọ́wọ́ ibi wàá rúbi kí n lọ ìyẹn báhùn níta ń sọ fún yín ni pé tí mo fi sọ̀rọ̀ yín ni pé ẹ bọ́ọ̀ méjì mo bá wá ọ̀rọ̀ Olúgbọ́n àmọ́ yan another topic sí ni topic mi sọ̀rọ̀ àbólú àfọwọ́ bàbá wa kábíyèsí o Olúgbọ́n ọ̀fọ̀ orílẹ̀ gbọ́n kábíyèsí o Kẹ́mi Ológùnṣà ọlọ́run ní jẹ́ jábọ́ àwọn òní gbàdúrà kẹ́nìkan jábọ́ kọ́ba kan jábọ́ tọ́lọ́ba náà ní àmọ́ tó bá ṣẹlẹ̀ látàrà sọ níwọ̀nba a sì ní búyín gan tó rà nígbà kẹ́nìkan ó bú bàbá sọ òun táà ní sọ̀rọ̀ hello. hello assalamu alaikum. wa alaikum salam sọ̀rọ̀ yín lọ à ń gbọ́ yín o. à ń gbọ́ yín. bàbá àròsọ bí. à ń gbọ́ yín sà. ṣé ẹ rí nípa ọ̀rọ̀ tẹ́ ń sọ. ibi. ọmọ kíní yìí sáfìsì yóò jẹ́ ń gbádùn àwọn àfáà yìí. ó ṣe sáfìsì yìí ó ṣe fún sáfìsì yìí ó ṣe fún sáfìsì yìí púpọ̀ à ń gbọ́ yín o. ṣé ń gbọ́ mi báyìí. à ń gbọ́ yín báyìí. mo kíyèsí kíní kan. all right. títí dásìkò yìí kò sí tí sí ẹnì kankan tó sọ yí pé irọ́ ni. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín sẹ́ à ń gbọ́ yín. ṣe rí ọ̀rẹ́ pé kọ́ọ̀lù yìí á sọ di kọ́ọ̀lù ìdíjọ́ mi èyí tẹ̀mí ń sọ fún wa ó ní wípé àkọ́kọ́ ẹ má bu ayé rárá mọ́ lọ́nláì ní wọ́n sì ń tí ọ̀dà wọ́n ń jà fẹ́ tọ́ wọn ni ẹ jẹ́ kí àfa àtọ́líyá tó lọ́rọ̀ fúnra rẹ̀ tí wọ́n dìbọn kí ẹ̀ kí wọ́n lọ dìfẹ́ǹdì ara wọn pé ọmọ ilé làwọn ẹ̀yin tẹ́ wà lọ́nláì àwọn náà ń gbọ́dọ̀ náà ń sọ yìí torí àwọn sọ pé àfa ìlara kì í sọmọnú ilé fáwọn ìdí táwárí bí ó lárí ó ní pé àwọn ilá ló mọ àfa ìsọmọnú ilé pẹ̀lú evidence àmọ́ àfa àtọ́líyá ò tí ì rí evidence mú wá táwọn sọ fún yín nìyẹn ẹgẹt táwárí nù ṣùgbọ́n ẹ mú evidence wá pé ọmọ inú ilé ni ẹ̀yin tẹ́ fẹ́ dìfẹ́ǹdì àfa náà ẹ mú evidence wá kọ́ lá wàhálà kọ́ lá èébú kọ́ lá ìjà lọ kí wọ́n ní wàhálà gbogbo yín báyìí táyé gbogbo yín pátá ẹ̀ mojú ká máa ṣépè lọ ẹ̀ lọ́rọ̀ kankan lẹ́nu tẹ́fẹ́ sọ tó ju èpè lọ kí ló dé náà by force. hello.
à ń gbọ́ yín. àfa àánú ni mo rí gbà lọ padà wá. àfa àánú ni mo rí gbà láti Ìbàdàn. bẹ́ẹ̀ ni lọ padà wá. ṣe rí ọ̀rọ̀ yóò rújú rárá. kò rújú o. ṣe rí ìmáàmù ọ̀dọ́yún tẹ́ ń pè ní dọ́lé àti ẹ̀kọ́ bọ̀rẹ̀. kì í sọmọdé ayélujára pa. bó lẹ́sẹ̀ mọ̀ láti Ìbàdàn bó lẹ́sẹ̀ mọ̀. ṣe rí èmi àfa àánú ni mo rí pàdé mọ̀ sọ̀rọ̀ mo ní àwọn èèyàn púpọ̀ nínú Ògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́ àfa. ok. kódà yìí mi gẹ́gẹ́ fúnra mi mo máa ń wá sí Ògbómọ̀ṣọ́ dáadáa. ok. nínú ẹni tó nífẹ̀ẹ́ sí àfa àtọ́lé nígbà tí wọ́n kọ́kọ́ yàn án. láàárín social media nínú ìdíkódà olóòrẹ́ kan ní Ìbàdàn lọ́dọ̀ níbí lọ́jà sí pé èmi àti ọ̀rẹ́ òun àjọ máa ń sọ̀rọ̀ àfa àtọ́lé dáadáa. aláàkọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń tọrọ mi. à ń gbọ́ yín. àmọ́ gbà táwa ti gbé àṣẹ́ni yìí àṣekè sọmọ ilé ayélujára tó fi jẹ mọ́mù torí pé èmi gángan fúnra mi mo gbéra láti ìlú Ìbàdàn mo wá sí ìwádìí Ògbómọ̀ṣọ́ mo wá bá gbé ẹni yìí kìí sọmọ ilé ayé kìí sọmọ Ògbómọ̀ṣọ́ gan nínú tí ẹni gbogbo àwọn tí ń sọ̀rọ̀ tí wọ́n ń pè wọlé lọ́jà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n ń pè ní kálukú ń sọ̀rọ̀ ẹ̀ ló dẹ́ gbọ́ mi. à ń gbọ́ yín. àkọ́kọ́ tí mi ò kọ́kọ́ fi sọ pé ọmọ àlè pọ́nbílì ọmọ àlè Ògbómọ̀ṣọ́ ni pé kí ni o ti kó sókè ọba lọ́kọ́ lọ́jọ́ ẹjọ́ à ń gbọ́ yín sà. ọmọ ìgbàmọ́ ní ọba lọ ní ẹjọ́ kódà bí a bá jẹ́ olówó kan nínú lọ́jọ́ olówó kan àbí lọ́jọ́ lọ́lá kan èrò pé nǹkan mi bẹ̀rẹ̀ tó já sí pé ó lè bí ọba lọ ilé ẹjọ́ ọwọ́ ajẹ́ bí ọ̀rọ̀ ìsìn kí ní bẹ́ẹ̀ nínú tá a gbọ́ táwa náà wá sínú ìlú Ògbómọ̀ṣọ́ ni pé bàbá ẹ̀yìn Gandhi àtìlẹ̀ tó kọ́ bá yín. ọba Gandhi Afọlábí Ọláoyè kábíyèsí o. wọ́n ti kọ́ padà lọ́nú ilé ẹja gbogbo yín tẹ̀ ń gbọ́ tẹ̀ ń gbé sí gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ̀ wà lẹ́yìn rẹ̀ gbogbo yín ṣe afọ́fọ́gbé mu ní àbí òwe tí yín bí ní nígbà tí wọ́n ń kóra wọn lọ sí ààfin ọba yín tí wọ́n ní wọ́n gbé gun òkè ní wọ́n gbé gun òkè jì gbogbo wọn arúgbó nínú ìwádìí táwa sí o ọba yẹn kì í ṣe bẹ́ẹ̀ ló yà bẹ́ẹ̀ kọ́ olóògbé tẹ̀ ń sọ̀rọ̀ yẹra ṣe bẹ́ẹ̀ ló yà bẹ́ẹ̀ kọ́. ó ti ní àlẹ́ wúyẹn. wọ́n ní wọ́n gbé gun òkè ní wọ́n gbé tọ́lé àwọn àti àwọn ilé wọ́n ní wọ́n wá arúgbó ní ààfin nínú dàgbọ́ bọ́ọ̀tì ni wọ́n lọ arúgbó wọ́n ní bàbá Gandhi wá ní pé kó padà lọ sínú ilé wọn nínú ilé náà wá mú padà wá sí ààfin ọwá gbé ọba lọ ilé ẹjọ́ ẹ dákun nínú ilé ayélujára gbogbo ẹ̀yìn dẹ́gbàá máa gbé lẹ́yìn mi nínú ilé ayélujára tó lọ́ọ́ fi jẹ ìmáàmù tí ń rí bẹ́ẹ̀ pọ̀ mọ́ lónìí àbí òní bẹ́ẹ̀ wò mọ́. wọn fẹ́ wọ bẹ́ẹ̀ ni. torí pé nínú ìwádìí táwa ṣe wọ́n fi àyè ibi tí wọ́n kọ́kọ́ gbà sí ilé ìwò tí wọ́n fi àyè bẹ̀ wọ́n fi hàn wá nínú ilé ayélujára. Adéwọ̀lú. bàbá òní gbára dáadáa báwọn àmọ́ tí ọba Ògbómọ̀ṣọ́ náà ń wù ó yẹ kí wọ́n ti gbé gbèsè lórí ọmọ búburú ọmọ wọn ti gbé gbèsè lórí rẹ̀ ìlú Ọ̀yọ́ gbogbo alámọdé jẹ ìlú Ọ̀yọ́ bí ó lè ti ìlú Ọ̀yọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa bí ó lè ti wọ́n fi èèyàn ọba látijọ́ yìí tí wọ́n ti fi èèyàn mọ́mù látijọ́ yìí èmi tí ń ṣẹlẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ yìí ní ọfà àtẹ́jà sí pé ọba àdúgbò yóò ti fi èèyàn ìmọ̀mù ẹgbẹ́ tó darí àlàyé òfin kọ́ lẹ́hàn àbújí gbọ́gbọ́n lọ́rọ̀ bẹ̀rẹ̀ kóòtù tẹ́lẹ̀ náà ẹja máa wòrán wọn kún wa. àmì o. tani tó ń pè ẹ wọ́n fi kọ́ọ̀lù pa mí. sẹ́rí ẹ̀yà kan bẹ́ẹ̀ tí mo nífẹ̀ẹ́ sínú àwọn tí wọ́n ń kọ́mẹ́ntì lórí àwọn àfa àtọ̀lẹ́ àyè ó náà ni Prince Hasan Karim àfa àwọn wà intelligent ní ma ọmọ ọ̀rọ̀ sọ kò dàbí àwọn tí wọ́n ṣe pé hello à ń gbọ́ yín báyìí. mo láìkì ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ àfa àtúnṣọ̀rọ̀ tán sìn ìgbà tán ní mọ̀mú yé sọmọ lé èmi náà mo gbé lẹ́ẹ̀kan tí mo kàn dẹ́mọ̀ tó àtàfà yìí náà sọ ayé nígbà àbíkí ló burú parẹ́. ok náà ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ pé kí ni ẹ̀rí tí ẹ sọ pé kì í sọmọ lé mo sì mọ̀ pé olóye ọlọ́gbọ́n lẹ́yìn gan mo rí response yín pé olówó wà fọ́tà but mo wà ready to mind àbẹ́rí pé ESS nìkan táwọn náà sọ mo gbéra láti Ìbàdàn mo wá sọ̀kò mọ́sọ̀ mo ráwọn èèyàn kan bí báyìí tájọ́ máa ń sọ̀rọ̀ ẹ̀ kan mo wá sẹ́rí pé ọ̀rọ̀ nǹkan táwọn náà sọ látẹ̀kan nìyẹn eléyìí fún mi òun ni nǹkan táwọn náà sì padà láti sí náà nìyẹn so nǹkan táwọn mọ̀ pé ó ń gbọ́rọ̀ tí mo ń sọ yìí nǹkan táwọn fi bẹ̀ ni pé tó bá yẹ kó wá sọ̀ fóun pé kò ń sọmọ lé lóòótọ́ òun lè pè padà sí kóhun at least kóhun fẹ́ fòdodo nílẹ̀ kóhun wá fi nǹkan tí ó jà jẹ́rẹ́sẹ̀ lọ́jọ́ kò fi kúra sí orí ètò yìí sẹ́rí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan at least kọ̀ọ̀kan tí màá yìí sọ logical in any way
because àwọn tó wà ní tó lọ bá níbi tó lọ bá ebi nǹkan tó bá kàgùn sí èèyàn kan ni yóò sọ tẹ́lẹ̀ bá mi sìn pé báyìí ṣé ibi tí bá fẹ́ kọ́ ní orí èmi sìn mi sá sọ̀rọ̀ fẹ́nu mi sọ̀rọ̀ fẹ́nu mi mo sọ pé òkè tẹ́mi mú wá fún yín bá mo sọ̀rọ̀ ẹ̀kan ní pé àwọn ayé lára èmi náà wà lónìí ẹ̀rí tèmi pé àwọn ẹni tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta jáde láti gbèsè bọ́mọlé àwọn ni. so ẹ̀rí tèmi nìyẹn mi ò sọ̀rọ̀ fẹ́nu mi pé kíní wọ́n sọ̀rọ̀ pé tó bá jọ ọmọlé ṣé ẹ̀rí ìké sọ̀rọ̀ pé ọba o wọ́n fẹ́ fẹ́ yàwó mi o àbí ọba o ó sọ pé kí n má gbàgbé kan kọjá o ẹ̀ẹ́n gbé ọba lọ yorùbá ní pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni ó ṣe òṣè ibi tí màmú náà wà ń bẹ̀ yẹn ẹ̀yin náà sọ kẹ́lẹ́ ẹ̀kọ́ tó ẹgbẹ́ bódẹ̀ sí rí mu nígbà gbà tán wà bí tán wà tẹ́lẹ̀ ta ló mọ̀ sórí báyìí so ibi tí màmú wà àgbẹ̀rẹ̀ tí ò fẹ́ kọ́ lọ sókè yóò dá fún yín mọ̀ gbọ́dọ̀ yín yóò dá fún yín. so ibi tí màmú wà ń sìn àwọn màmú kan ti rí fúnra rẹ̀ pé ibi báyìí ó dáa ju ibi tí mo wà tẹ́lẹ̀ lọ so lọ́wọ́ àjọkò yóò fẹ̀yìn tí yóò fẹ̀ kẹ́kẹ́ jọ àjáǹjẹ èèyàn lọ kọ́ láti dìfẹ́ǹdì ilé ayé ẹ̀mí ẹ̀ ìwọ sọ pé o sì gbọ́ balọ̀ kan tó bá jẹ́ pé ìwọ jókòó sílẹ̀ kan fi bá yẹ ẹ̀jẹ̀ kan fi tẹ́ padà sẹ́yìn kò mọ̀ jẹ́yàn mọ́ so èmi ò lè blame imam pé aspect yẹn kò dẹ̀ gbọ́ balọ̀ kan láti rí dínkù wọ́n bá sọ but imam gbọ́ balọ̀ sí court láti protect office ẹni tó ẹgbẹ́ any reasonable person any wise person tí ó wà self-centered tó gbọ́dọ̀ rí sí àdán àfẹ́ntọ́ bá jálábò sí èèyàn so ọ̀rọ̀ ọ̀dọ́mọlé yẹn ẹni tó lè ṣe ní pété ẹ̀ka bá lè jáde. Aba Taofik ọ̀dà àwọn bẹ́ẹ̀ pèsè lọ́wọ́ yín kí wá nínú gbọ́rọ̀ yìí kí ni ọba fi jẹ ẹbí wọn lọ́ba jẹ gangan mo fẹ́ kẹ́ mú ọba ní káyọ̀sí fi jẹ̀bi wá. sẹ́ẹ̀rì nǹkan tí màá sọ pé ọba ẹbí tí màá mú wá òun ni wípé ẹ̀rí pé similar case yìí ọba náà ní wọ́n ní pé there is no vacuum in government nǹkan tó máa wí nìyẹn ọba kan ló fi máa mú jẹ ẹgbẹ́sẹ̀ tí ọba gbé àkọ́kọ́ ọkọ̀ fọ mí bẹ́ẹ̀ ló yé tèmi ọkọ̀ rọ́bìṣì ọba tó kú ọ̀bẹ because níbẹ̀ ọba yóò máa tó sí ọkọ̀ rọ́bìṣì ọba yà kọ́kọ́ so ẹ̀kejì tó wà ní pé ìgbà. hello. ẹgbẹ́ tó. a ni ẹ. àfáànù ni mo rí gbà láti ìlú Ìbàdàn tó padà wá. ẹ tún padà wá àfáànù ni mo rí gbà. mo tún padà wá. sẹ́ẹ̀rì tí ń jẹ́ òdodo ọ̀rọ̀. anabi wa Muhammad. sallallahu alaihi wasallam. anabi ní kulul haqqo. wàlá kana mọ́ra. anabi ní kéèyàn sọ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ kó dàbọ̀ bá kúrò. o àfa àti ẹsẹ̀ yìí sẹ́ gbọ́ mi. hello. à ń gbọ́ yín sà. sẹ́ẹ̀rì gbogbo àwọn tí àfa Taofik tó sọ̀rọ̀ ní sinmi láìpẹ́ torí mo ń gbọ́ program yìí kẹ́ mo máa ń fọ́lọ̀ yín gan àfa àròsọ́fíà tí lórúkọ yín. ẹ ṣeun àròsọ́fíà náà ni. àròsọ́fíà ti. ẹ dákun mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yìí tí ẹ̀ ń ṣètò ìgbà ẹ̀ jẹ́ àròsọ́fí. ṣé gbọ́ mi. à ń gbọ́ yín sà ṣé o. ẹ dákun ọmọ ìlú wo ni yín. naam. ọmọ ìlú wo ni yín. Ògbómọ̀ṣọ́ ni mí tọkàntọkàn. kí ló kọ lé yín l'Ògbómọ̀ṣọ́. ilé onídàbà apàkẹ́lẹ́ Ògbómọ̀ṣọ́ ló kọ lé bàbá mi ilé onífìsà ló kọ lé ìyá mi. nítòótọ́. wàláhì tàláhì. so ìdáyé lójú. ẹ bá délé mi ẹ bá ti délé wọn dàbà ìbẹ̀rẹ̀ mi Màrúfù Abdul Salami bàbá adélakùn bàbá mi. ẹ máa ń gbọ́ àfa ìlú wo lẹ gbé dandan báyìí. Èkó ni mò ń gbé o. ẹ máa ń lọ s'Ògbómọ̀ṣọ́ àdé ìjọ s'Ògbómọ̀ṣọ́. wọ́n dà mo ṣẹ̀dí last week ni mo ṣẹ̀dí ní Wednesday ni mo mọ lọ dáadáa. nínú ilé tí ẹ ti ní wọ́n ti bí inú ilé kílẹ̀ tó kọ́ sínú ilé yìí náà. ilé onídàbà. ilé onídàbà l'Ògbómọ̀ṣọ́ àbí. lápá ké. sáwọn yẹn ti mọ̀ yín bẹ́ẹ̀. wọ́n wá sí ìmọ̀ wálé gan nípa wá sí ìwálé orúdú. ṣé bàbá tó bí yín sáwọn yẹn mọ bàbá tó bí yín dàdú. wọ́n mọ̀ káwọn mọ̀ ya mi fọlá ẹ̀dẹ̀ wá sí bẹ́ẹ̀ ilé bàbá mi ilé iṣẹ́ wa mi gbèsè bẹ́ẹ̀ ilé tí wọ́n bá mi sí wà láyé. ṣé ẹ dákun ẹ má bínú ṣé ẹ̀yin làkọ́ bí àwọn tó bí yín ni àbí ẹ̀yin. èmi làbí káyìn ilé wa o àbí káyìn ni mí o. gbogbo àwọn tí ẹ wá jẹ́ tọ̀ yẹn lákẹ́rẹ́ ní ojú ètò táwọn yẹn ń wòye lọ́ba ẹ̀tún kálukú wòye báyìí ẹ bá ń dápọ̀ àwọn ẹ̀gbọ́n yín méjì tí gbogbo àwọn yẹn mọ̀ mọ́. ẹ̀gbọ́n mi àkọ́bí mi Mamu Takadi Abdul Salami Ọládìméjì àkọ́bí wa nu. ṣé ń gbọ́. mo ń gbọ́ yín. Ajá Fatima abilé kejì nu. Allahu Akbar. Táwa Kálítù abilé kẹta lọ́wọ́ ìṣòro kẹ Lukumanu lẹ́lẹ́kẹrin Adéwálé. ẹ̀dá dúbà náà. màmá yín sí àwọn tí màmá yín bá sorogún nínú ilé yín tí wọ́n wà ní wọ́n sí nínú ilé. wọ́n sì ń bẹnu lé o. ẹ gbọ́ tẹ́ wí o. wọ́n ń bẹ̀. tí wọ́n dá màmá yín mọ̀ gángan. dáadáa jà Sàfúrátù kò sótọ̀. onídàbà àdìgílẹ̀ bí. onídàbà. ṣé ẹ má jà parọ́ tara wa jẹ tọ́lá kì í sọ ọmọ lórí ayé rárá. tọ́ wọn náà mo fi sọ bẹ́ẹ̀. gbogbo ìwádìí tí mo sọ fún yín tí mo fi béèrè gbẹ́sẹ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀ láti ṣèwádìí lórí rẹ̀. èmi wá bí yín léèrè bébí sí bí yín léèrè lórí ètò ìgbà wọn yẹn gbọ́ báyìí ṣé tọ́lá ṣé bàbá rẹ̀ bẹ láyé àbí bàbá rẹ̀ ti kú. wọ́n náà ti kú. ṣé màmá rẹ̀ bẹ láyé àbí màmá rẹ̀ ti kú. ọ̀dà bí wọ́n ní bẹ láyé ọ̀dà bí wọ́n ní wọ́n bẹ láyé ọ̀dà bẹ́ẹ̀. wọ́n ní màmá rẹ̀ bẹ láyé. ọ̀dà bẹ́ẹ̀. ṣé wá ní gbogbo àwọn tí wọ́n ń pè yín látàárọ̀ mo wá fẹ́ sọ fún wọn challenge mo fẹ́ challenge wọn lórí ètò kí gbogbo wọn tí wọ́n kóra wọn jọ kí wọ́n wá sọ fún màmá tó bí àáfà àwọn pé kọ́ wá mọ́sálásí ìlú wọn kí wọ́n wá bí Al-Qur'ani lè yá lọ́wọ́ ní mọ́sálásí gbogbo àwọn èèyàn máa wọ́n sì ṣe kámẹ́rà tó tẹ̀lé kí màmá wá sọ mẹ́ pé òun lòun bí Tọ́líátù nínú ilé ayélujára Ògbómọ̀ṣọ́ tí màmá bá ti fi lè ṣe bẹ́ẹ̀ lókè ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ lórí ètò àgbà yìí gbọ́ pé ń tẹ̀ sọ yìí òótọ́ ni tẹ̀ sọ àmọ́ tí ẹ̀ báyìí lè ṣe bẹ́ẹ̀ kẹ́ lọ bá àáfà yín káàfà yín ó tó lórí mẹ́mbà yìí tètè máa ń ṣe wọ́nranwọ̀nran rẹ̀ kó gbé Al-Qur'ani lé màmá rẹ̀ lọ́kọ́ wá ní màmá ẹ̀kúra tó bá
gbọ́ mi. agbọ́yìn. bí àfa ọ̀bá wá ní ṣẹ́bí ajẹ́ bí àfa sábùsì. Allahu Akbar. àwọn tí wọ́n tẹ̀lé náà wá sábùsì. tí wọ́n bá ti fi léṣe bẹ́ẹ̀ àgbà bí ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ ilẹ̀ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ rà bàbá tí wọ́n bá ti léṣe bẹ́ẹ̀ èmi àfa àánú ni mo rí gbà láti ìlú Ìbàdàn ṣe rọ́lá àfa àtọ́lé àgbà èso ọmọ Ògbómọ̀ṣọ́ wassalamu alaikum. lẹ́yìn ọmọ tí ń pa mí lẹ́rìn ó ní pé sàn pé dunu ẹnìkan làmújà àwọn ẹlòmíì ni bí mo ti rẹ́rìn sìn nínú àfa kan ṣe ń bàjẹ́ Abu Abdullah nǹkan inú rẹ̀ sì ti ń bàjẹ́ mo ti rẹ́rìn ṣé kí n máa ké ni inú rẹ̀ bàjẹ́ kú ni. ta ló wà ń bẹ́ẹ̀. aleykum salaam. àti àfa wa tó sọ̀rọ̀ náà ọlọ́run lè jẹ́ ọpọlọ wọn jọba. àmì kí ló kọ sí ń sà. Jàmú Ọláìtàn ní sọ̀rọ̀. Hello. orúkọ tí ń sà Jàmú Ọláìtàn. ok Jàmú Ọláìtàn ok. àwọn sọ́ọ̀fì. ọ̀rẹ́ mi. ibi kálukú ṣe ní kíní kò ní ká máa bára wájà. mo ń gbọ́ yín jàre. ọ̀rọ̀ sí àbá yẹn sọ ni mo fẹ́ ṣe àdìpele méjìlé. ok. ṣáájú ká tó ṣèyàn ká tó etí wọn sọ yẹn ṣáájú ká tó sọ pé bóyá ẹjọ́ wáyé ìjọ Àmọ̀tẹ́kùn Oòduà ó lọ sí inú ilé ayélujára ó sì sọ pé sàárè tí wọ́n fẹ́ bàbá yẹn lọ́sùn sí títí di àárọ̀ yìí àárọ̀ sọ́bí. Hello. mo ń gbọ́ yín sà. ẹnì kankan nínú ohun èyí jáde pé irọ́ ni àbótọ́ ni ẹ kọ́kọ́ sọ fún wa bí irọ́ ni bóòtọ́ ni. àwọn aṣáájú pẹ̀lú mi àwọn bàbá tó ti ìyàwó tó wú dání títí di àárọ̀ yìí ní ìsìn ẹni tó mú tó fi lè sin sàárè ìyàwó rẹ̀ síbẹ̀ títí di àárọ̀ yìí ní ìsìn ẹ̀ jáde kẹ́hìn dìfẹ́ǹsì yẹn. secondly àròsọ́fí kágbéra wa ẹlòmíì bóyá misinterpret àbí misunderstanding tá a bá sọ̀rọ̀ nípa bóyá bí court of law ẹlòmíì máa ń rí ìgbà tó yẹ kí ẹni tó gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ yẹn bí ìgbà tí yóò jàre bọ̀ nílé ẹjọ́ ẹjọ́ òsì yìí bá tẹ́ bá wọ ilé ẹjọ́ tẹ́ bá wọ appeal court tẹ́ wọ any court tó bá jẹ́ court ńlá láti fi high court tẹ́ máa status of judiciary tẹ́yìn rẹ̀ ẹ̀ẹ́rì tí obìnrin kan dúró tí wọ́n mọ èrè rẹ̀ ó mú ìdàdá ní lọ́wọ́ kan táwọn sọ fún wa pẹ̀lú mi. ó wà pẹ̀lú yín o. ó di ojú rẹ̀ ó wá mú ìgbà tí ká ní àwọn jáde ìwọlá bẹ́ẹ̀ scale nǹkan ó gbé sọ́wọ́ kejì ó wá mọ ìdílé ìwòkè wọlé wé ìlú méjèèjì. ó ti wà níbi di ojú rẹ̀ ó sì kan di ojú rẹ̀ ìdí di ojú rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé èmi ò mẹ́nìkan yóò. gbígbé scale ìdílé sọ́wọ́ jíjẹ mi ò sùn wọn méjì wò àwọn tí wọ́n gbé ẹjọ́ wá ní mi ò sùn wọn wò ní ìyẹ́ ẹ̀rí wọn wò. ìgbà tó wá mú lọ́wọ́ kejì ẹni tí ọba kàrí abẹ́ni tí ẹ̀fí bá ti wá lórí nínú ìyàwó tí ó sì ṣẹ́ lórí rẹ̀. ṣé wọ́n gbà pẹ̀lú mi sà? à ń gbọ́ yín sà. lẹ́yìn kágbéra wa lọ ilé ẹjọ́ ojú dàbí ń wò lọ́pọ̀lọpọ̀ àwùjọ wa ní áfíríkà yìí ní ibi bí bàbá àtàkù fún wa kí bí skul yóò ti máa bàa tẹ̀lé ni. omi ìgbéyà ni tó gbẹ́jọ́ lọ ní ẹjọ́ dàrí báàkì ni mo fẹ́ kẹ́gbọ̀n lónìí. tí abájúbẹ́ amẹ́dì bí àwọn ọba wa ní wọ́n bá sọ fún ìjọba fún amẹ́dì constitution bí pẹ̀tọ̀ àwọn ọba o ẹ mẹ́jì wọ́n máa gbé wa lọ ilé ẹjọ́ máa o tọ̀ ọba yóò àwọn ni wọ́n ti ṣẹ́ lórí èyí pé àwa ju bí adájọ́ lọ àwa ju ká yí károjọ́ àti ká kékeré kan lọ. ṣé wà pẹ̀lú mi o. à ń gbọ́ yín sà. àwọn ni wọ́n sọ fún ìjọba tó dá nàìjíríà yìí tó ní wa sírí ẹ̀dá bíi pàwà ló wà ìjọba tí wọ́n ń darí wa gẹ́gẹ́ tí wọ́n ń kọ̀ọ̀tù everything àwọn gẹ́gẹ́ wọ́n ń gbé wọn lọ ilé ẹjọ́ wọ́n ń jà nígbà míì wọ́n ti tẹ̀ nígbà míì kódà ìgbà míì wọ́n tó sanwó bẹ́ẹ̀ ni tí wọ́n tó máa gbé wọn lọ àwọn gẹ́gẹ́ wọ́n sanwó àbẹ́ni náà tó dáwó padà fún wọn. káàrin orílẹ̀-èdè ti tó lọ́la rẹ̀ wọ́n ti lọ ilé ẹjọ́ nígbà ó ti jàre kò bá dà tó máa bá wọn jà ó ti jàre wọn lẹ́ so ìgbàdébí gẹ́gẹ́ ẹ̀ bá sáyé lórí yí pé ká lọ ilé ẹjọ́ nǹkan mi èyí ṣe yípa bí bára wa bọ̀ wọ́n àlàáfíà àláwá níbẹ̀ gbà mí táwọn máa rojọ́ ní táwọn máa sọ̀rọ̀ yìí. ìgbà tí ó di pé bàbá wa Jennifer Adéṣeun àti bàbá wa barista ìsàlàwò tí wọ́n fẹ́ jẹ ojú. ṣé wà pẹ̀lú mi sá? à ń gbọ́ yín. ṣé àmọ́ pé nígbà tí wọ́n ní ẹ gbọ́dọ̀ bí ẹni kẹ́kẹ́ jòlè ṣé àmọ́ méjèèjì ẹran lásán ni wọ́n ti sọ fún wa. tó bá yẹ kí ẹran lásán ni kò lè ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ẹni tí jẹ́ oyè bíbọ̀ èyí tí wọ́n lọ gbà wá ẹ̀rọ ẹ̀rọ ti gbogbo ẹran kùnú tí wọ́n fi dá wọn ní pé ẹ gbọ́dọ̀ ṣe báyìí mọ́. tóbi ní pé ìnáwó tá a fẹ́ ṣe ń gbọ̀ yẹn kò lè hold kìí ṣe ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ilé ẹjọ́ náà ni o. òfin ilé ẹjọ́ ló ká kálukú lọ́wọ́ kù. ilé pé kò sí ẹni tí ò lè mú agbẹ́mẹ́lú bí kò mí pé agbára alọ́kọ́sì wọ̀tá láàmú bá wa di láíláí. mo wo kíní kan ní ìjẹta bọ́ nìyẹn bàbá wa ọba àtàwọ̀jà ìlú Òṣogbo wọ́n lọ síbì kan lórí ọ̀rọ̀ wàhálà àlẹ́ kan. wọ́n jẹ́ àwọn tó wà ní ìṣe ní ìyá alágbára ìyàtá ni wọ́n bàbá wa àtàwọ̀jà òṣèlú
ń gbọ́ yín. tí èèyàn bá mú nǹkan dání báyìí tó bá ní funfun ni tí àwọn tí wọ́n ti jọ ní tí wọ́n ní funfun náà ni ẹ̀jẹ̀ àgbà fi funfun ni ẹ̀jẹ̀ àgbà fi funfun ni tẹ́ẹ̀rí àwọn tí wọ́n tó ń tẹ̀lé bẹ́ẹ̀ àwọn adájọ́ wọn ni wọ́n sọ pé kì í sọ ọmọdé àwọn tí wọ́n bá lójú tì ní ọ̀yẹ́ tí wọ́n máa lọ́wọ́ bójú ni. lọ́nà wo sà. yọ̀ọ̀dà fún yín brọ́dà mi torí pé iṣẹ́ tí bàbá fún yín ṣe lẹ sọ fún wa bàbá pàbò yín ọlọ́run àti dáadáa fún wa ọlọ́run ní kọ́dà wọn jẹ́ wọ́n sọ̀rọ̀ kan tí wọ́n ti wọ́n dámì ọ̀ bàbá pàbò yín ní bàbá sọ wọn àná wọ́n ní èmi ò ní ọ̀pọ̀ ìdílé kan ṣé bàbá mi ta ọ̀dẹ́yìn òbí ìdílé yẹn bẹ́ẹ̀ ni kẹ́ àgbààgbà fà ẹ̀yin ní kẹ́ koríkorí ilé ní kó fa ọmọ òye kalẹ̀ ẹ̀yin ní kẹ́ wá ṣe ṣàtún fún wọn kẹ́ ìgbọ́ ẹni tó kọ́ ní báyìí bàbá àpapọ̀ ni wọ́n ṣe àfikún náà. sẹ́rí kíní kan tí òun yí àwọn èèyàn kan kò sí àmọ́ láwọn tó ní láàká ìkọ̀ọ̀kan ẹ̀tọ́ sí àwọn àbúrò abilá jùpẹ̀ nísìn tá a bá ní nísàlẹ̀ tiwa intarilé ní fàtì wọ́n sì pé ìwọ náà mú fàtì lọ tiẹ̀ náà wá ẹwọ́n nísìn àfáà nísìn ó wọlé ọkọ̀ kí àfáà àtọ́ ayé nígbà ó ní mo láìkí wọn ó wá mú fàtì lọ tiẹ̀ wá kí ló lé bẹ́ẹ̀ mú fàtì lọ tiẹ̀ wá ni èyí lẹ́ ń ṣépè fún ìbàdí pé gbádùn. ẹ̀tọ́ ni o. àmì o àmì o àmì o mísọlá dé kọ́ yẹn láti ilẹ̀ Ìgbò mísọlá dé àbí. bẹ́ẹ̀ni o yóò dáa fún yín wọ́n ń gbọ́ yín sà. ẹ ṣeun. èmi náà ní kí n sọ díẹ̀ sí mi. ẹ má jọ pẹ́ o. ìdí sì máa ń dùn mí ni wípé àbòsí máa ń pọ̀. lọ́rọ̀ ibùn mo máa ń nínú àwọn àṣẹ mùsùlùmí náà wọ́n bí mi sí. ṣáàjì lórúkọ mi báyìí mùsùlùmí mo lọ lé kéwú dáadáa nílẹ̀ nílé èsì òkú alápàdà tó mọ̀ jẹ́ tó lọ́yọ̀ ọmọ bímọ. àwọn bàbá jọ̀rọ̀ ni wá ní Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún mi. mo ní tí wọ́n ń dùn mí ni pé àwọn adájọ́ tó gbọ́ àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi jù ní ẹ̀sán ara tí mo ní mọ́tò ìlú tí wọ́n mú sẹ́yìn tí wọ́n. ẹ máa ń tún mi tí bára wò tọ́ka tí wọ́n sọ tẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ tó yí padà. ó kẹ́ ní ṣe ẹ̀yin lẹ́sọ wípé wọ́n ní jẹ ìmáàmù tí wọ́n bá fi ọ jẹ. bẹ́ẹ̀ni kó ìwọ́n ń já lúkà bẹ́ẹ̀ni. ẹ wá tó ń sọ ní ìṣe wípé nínú ẹ̀sán tó ní láti máa sọ ó fẹ́ protect ọ́fíìsì rẹ̀ lórí gbogbo ọba lọ sí kọ́ọ̀tù. ìdè mo ti ń ṣiṣẹ́ bí ìyọ́dé ìyànbó wa ti wà ní ọ̀sìn ìyànjú mo ò bí dáa ti sọ pé gbogbo ohun tó bá ní kí n ṣe ní àtúnṣe rẹ̀ lẹ́yìn. àwọn báyìí náà ló dẹ̀ sọ wípé nígbà tí ọba bá dé tó rọ́ba ló láti àdìyẹ òun ó wá tó dé ìyẹn. àbá sọ bẹ́ẹ̀ náà wàlẹ́ àbá sọ bẹ́ẹ̀. tó kí ló dé tó jẹ́ pé a máa parọ́ tálẹ̀ tó máa wù fún ọmọ ti pé ìrọ̀rùn tí ò sí tí ó lè náà máa sọ ó máa ń gbọ́ mi kan sí máa rí àwọn kódà yóò ká gbé mi lẹ́yìn ẹ̀ńtọ́ tó jẹ́ muslim ní ọ̀rẹ́ ni kódà máa sọ pé torí pé àwọn tá a pọ̀ jù tá a kò sí ó pọ̀ ní nítorí kò yẹ káwọn ẹ̀ka tó máa jáde ká tó máa sọ ọ̀rọ̀ yìí wípé ó protect ara rẹ̀ tó bá jọ mọ̀ lù àwọn attribute kan wà nù rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ ṣe kò sí kó tẹ́lẹ̀ jẹ́ kó gbọ́dọ̀ ṣe torí báwọn kankan tó wà nù rẹ̀ yẹn kódà tó bá bí ọba kójọ ọba bá lóyún gbogbo ni. nínú mọ́sálásí tí wọ́n bí jọ́sìn yẹn náà mo lẹ́nìkan tó jẹ́ bóyá ẹ̀sìn gọ́ọ̀nà ní tó náà sọ wípé tó ṣe ó kan háyà kan fáyà bẹ́ẹ̀ ni tó sọ nínú àwọn ìtàbí wọn pé ọba ló láti àti yọ ìmáàmù tó kí wọn. so àwọn nǹkan yìí wà ókè ká bá gbé ìdúnlẹ̀ kí wọ́n fẹ́ pé tó bá jọ mọ́lé pé àwọn kí ló fẹ́ wà bẹ́ẹ̀ lè sọ láti jọ yìí ẹni tó lè ní agbára àti lórí rédíò station tó lè sọ pé ó ti jọ mọ́lé ni ó lè jọ mọ́ rédíò lè explain fún gbogbo ayé báyìí lórí tàbí ìyá àwọn bá àti ẹ̀rí bàbá dìbò lórí ìyá náà wà jáde kó sọ pé dàrẹ́tì bó ti jọ mọ́lé ni àrísọ ẹ̀dẹ̀ ń parọ́ káàkiri nǹkan máa ń dùn mí tí máa ti yọ àwọn kẹ̀kẹ́ tẹ́lú yóò máa sọ síta. kódà ó kàn dùn mí torí pé nígbà tó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ yìí tí wọ́n lọ kọ́mẹ́ǹtì kódà mo dẹ̀ rẹ́ ni pé lẹ́yìn àtàlù tẹ̀lé wà tí wọ́n ń gbé ọpọlọ rẹ pamọ́ nìyẹn náà ẹni òwe ni fún bí ọdún mẹ́ta ní ìtọ́dún mẹ́rin ní òní provide kò ní sọ pé ọmọ lẹ́yìn òní sọ kó lè jẹ́ òwá ìyá jí fún wọn tó bá ti béèrè lọ́wọ́ rẹ ọlọ́mọ lé ní kí ló ti kí ní jẹ́ báwọn tó bá mọ̀ sọ ọmọ lé pé ní ilẹ̀ ó ti lọ mọ́ síkì ló tó padà tó ló ń lẹ̀ expose ní sí gbogbo àwọn tó ń jáde lọ́wọ́ yìí àwọn mọ́ síkì jẹ́ pé tálíbọ̀ ti gbé ìbò yẹn lẹ̀ ní everybody ó ti dákẹ́ níbi tí wọ́n jáde nìkan jáde láti ní ayá òun náà tó lọ sọ sí òun kálukú ń sọ díẹ̀ ọkọ̀ nípa jẹ́ ọmọ mú pé ibi tó bá fẹ́ ga ibi tó bá fẹ́ ga àwọn nǹkan yóò máa ṣẹlẹ̀ torí lẹ́nu irú tẹ́mi mọ́ nìyẹn nígbà ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ torí pé Ògbómọ̀ṣọ́ fẹ́ lò kí ni Ògbómọ̀ṣọ́ mo dẹ̀ mọ̀ pé in the next 5 years náà tó Ògbómọ̀ṣọ́ máa wí kódà gbowó amadu pẹ̀lú Ọlọ́run nígbà ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí lóòótọ́ bí mo ṣe wà bí iná bí máa tó fún Ògbómọ̀ṣọ́ ni àwọn yóò tún fún mi respect mi lọ́tọ̀ Ọlọ́run tó dá mi gbọ́ but mo dẹ̀ mọ̀ pé ó ti ń ṣẹlẹ̀ yìí àtòbí rẹ̀ sọ ìtàlùkà kún bọ́ọ̀lẹ̀ ìkàlù kábàpọ̀ tọ̀ tó jẹ́ pé àwọn ọmọ wa wọ́n fi lè máa sunkún nígbà tí wọ́n bá padà ń gbọ́ bá ti ṣe àná káwọn ọmọ wa máa sunkún
so ndé mi sọ nìyẹn o ọ̀tá àbòsí tí wà ní ọ̀rọ̀ ògùn kálukú tó sọ̀rọ̀ pé ọmọdé ní ọmọdé kó ẹni yóò sọ ọmọdé kí sọmọ Ògbómọ̀ṣọ́ kan tó bá jọ Ògbómọ̀ṣọ́ kò ní wùwà kò ní fún ọba ní sọ́ọ̀tì bẹ́ẹ̀ ni n tí mo mọ̀ nìyẹn o ọlọ́run sàlámù kálá. ẹ ṣeun Mr. Ọládé láti ilẹ̀ Yíbò kò ní bàjẹ́ fún yín jazakallahu khairan thank you very much sir ẹ ṣeun sẹ́rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò le kí n sẹ́rí ẹ̀yin tẹ́ wá jẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Abatollah tẹ́ nífẹ̀ẹ́ wọn alimọ́rù máa mọ́ ní àbá wọn kálukọ́ mọ́ ni yóò mọ̀ bẹ̀ pẹ̀lú àwọn tán nífẹ̀ẹ́ rẹ̀ ni kò sí bí ẹ̀sìn lè máa jẹ́ èèyàn bú tó yóò láwọn tí ó mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àmọ̀ yẹn kátó wá ní àpè Abatollah léèyàn bú ẹnìkan sọ lẹ́ẹ̀kan yóò dáfá fáwọn ó ní Abatollah ń jà fún ọ̀nà àtijọ́ àti mú ni sẹ́ni kéèyàn mú òótọ́ kó sì sọ mo máa ń láìkẹ́ púpọ̀ yóò lè bú yóò lè pé wèrè kò dàbí àwọn kan tí wọ́n kàn wá bí wọn ò ní mò ń sọ ọ̀rọ̀ tí mo mọ̀ kí sẹ́pè èyí náà tẹ́ bá mọ̀ lẹ́sọ̀ kí làbọ̀ wọn sẹ́pè kí lẹ́ ń sẹ́pè fún kódà gan tó bá fẹ́ wá kanta mi wàá kọ́ tó bá mọ̀ ní pé àfáǹtẹ̀sọ yóò rí báyìí o báyìí ló ti rí o lẹ́fìmẹ́ tó ní làákàì tó bá fi mẹ́tí ò ní sí ní làákàì ẹ ti mẹ́rù wọn ní ọmọ gbé fídíò wa síbi kan tó máa wú ikú kí ni tèmi tí mo fídíò tèmi sí wá lé ní tí n bá sọ ni kò ṣe kí ni ó lẹ̀ fún mi lépè tí n bá ti fún ọ lépè ní tí n bá sọ ni kò ní kò rí bẹ́ẹ̀ kò dẹ̀ mú ẹ̀rí tiẹ̀ wá bí yẹn bá dé ilé ẹjọ́ wọn ò ní kó sọ ẹ̀rí tiẹ̀ kó náà sọ ẹ̀rí tiẹ̀ ni ò ní kó ṣépè náà àmọ́ báyìí báyìí mo sọ fún yín tiyín ọ̀pánu yóò ní ẹ̀rí kankan lọ́wọ́ ẹwẹ́ tó fọ́ ní sí Jamiu nísìnyí ó pè ní sàbá Jamiu ó mú ẹ̀rí tiẹ̀ wá àmọ́ kí n sọ níkan fún yín ẹ̀yin tẹ́ ní ọ̀rọ̀ kóòtù ó ná máa kí ẹgbẹ̀rún lọ kóòtù èyí sọ fún yín pé ọ̀rọ̀ Abatollah gbé lọ kóòtù yẹn kò tí ì kan kóòtù ni àkọ́kọ́ nù ẹ̀kejì bẹ́ẹ̀ yóò bá lọ kóòtù yóò jẹ́ lórí nǹkan tó jẹ́ ẹ̀tọ́ èèyàn tí orí pọ́n fẹ́ kí níyì wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tọ́ mi ni ó di méjì ẹ̀kẹta ni pé ńgbà tí ẹ lọ sọ́dọ̀ kábíyèsí nígbà tẹ́ mọ̀ pé kóòtù lẹ fẹ́ lọ wáyé tẹ́ lọ sí ọ̀dọ̀ kábíyèsí the first place. hello sọjú méjì péré o. hello ẹ kó tó. ọlọ́run ni. ẹ kó tó. ẹ ṣeun. èmi ni mo pè yín ní ijó ní pẹ̀lú àwọn kan tí wọ́n ń bá mi fa. ẹ ṣeun bẹ́ẹ̀ ni lábẹ́ aṣọ ẹ ṣeun. ní ti Ògbómọ̀ṣọ́ àwọn ará sàkíní. ok. àwọn yẹn àwọn tẹ̀bí kẹ̀kẹ́ wọn náà ni. ok. wọ́n sọ wípé ẹni Abatollah ìsọ̀kan ilé ọ̀dọ̀ yìí kì í sọmọ lórí kì í sọmọ ilé ayé rárá. báwo ló lè jẹ ìmáàmù. wọ́n gbogbo àlàyé tí wọ́n ń ṣe fún wọn àti tí ẹ̀yin náà nígbà tá a pè yín bẹ́ẹ̀ sọ ọ̀wọ̀ wọn létí. ṣùgbọ́n èmi gba ẹ̀rọ pé òtítọ́ kì í máa gbé orílẹ̀-èdè lékè. ibi ẹ̀rọ bá lọ lógún ọdún ìjọba òtítọ́ gbà náà ni. ọlọ́run bá a ti wo orí ọlọ́run wa ìtinú àbòsí o. nǹkan ṣẹlẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ níbi wọn ti bí mi ọjọ́ orí ni mo ṣe wà ní ìṣẹ́ báyìí fífì ni ìrírí jọ wọn ti bí mi. ṣùgbọ́n ọlọ́run mú àmì wá fójú wa nípasẹ̀ Abatollah. èmi mọ̀ pé ọ̀nà tó gbà níbẹ̀ ọ̀nà èrú ni nígbà tí ọba sí lọ náà ọ̀nà èrú náà ni ó gbà mí nítorí wípé gbogbo àwọn tó bá jẹ́ igi lẹ́gbẹ̀ẹ́ ní ọ̀gá rẹ̀ ọlọ́run gbàgbà lọ́wọ́ wọn ọlọ́run dẹ̀ jẹ́ Ògbómọ̀ṣọ́ kù lọ́wọ́ ibi Abatollah tóró ti pín ìlú Ògbómọ̀ṣọ́ sí ọ̀nà méjì nígbà tí àbárí nínú ilé táwa gbé jáde ìfẹ́ni ni wa a ní mùsùlùmí nínú fámìlì wa a ní onípèsè ṣùgbọ́n gbogbo wa pátápátá ọ̀kan náà ni wọ́n àjọ máa ṣàfikún ẹ lè gbọ́ lẹ́nu àwọn bàbá tó bí wa wípé àwọn báyìí o nítorí pé wọ́n ń tẹ̀sìn kan báyìí wípé àdéhùn ìtara wa àbí wọn ọmọ náà àbí wọn súnmọ́ náà bí ọlọ́run bá borí di bàbá Jagunlabi àná onídìgbé a ní Ògbómọ̀ṣọ́ ìlú mi ni ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló sì wà ń bẹ̀ ẹni bá wá láti dàlú mi rú ní ìdìbò agbára tí wọn ní màá fi ìbò ní tọ̀síà bàbá náà gá ìlú náà mú ọlọ́run tẹ̀ tí bàbá náà níbi ilẹ̀ darí ó fi ikọ̀ tí díẹ̀ tí àbá yẹn lò lórí àlífà challenges tí bàbá Gandhi fèsì nínú tàbí abá bàbá Gandhi tí àná náà fèsì rẹ̀ ìlànà tí bàbá yẹn kàn fi kéṣe yàtọ̀ fún ti bàbá Gandhi lónìí ni bàbá náà dojú kọ àwọn kankan ṣùgbọ́n ní ìjọ̀ọ́yá bàbá náà ṣẹ́gun ọlọ́run fún bàbá Gandhi náà láti ṣẹ́gun. bàbá Gandhi ọkọ ni ọjà yíṣù bàbá yíṣù ìmáàmù kí ọba ó tó dé ní yíṣù ìmáàmù ti wà. ṣùgbọ́n ọlọ́run tó jẹ orí ọ̀fẹ́ tí ìmáàmù jẹ kò sí pé kábíyèsí àná ti dàgbà tí wọ́n ti jẹ ìmáàmù tí bàbá ọ̀gá dàgbà problem ta kó sínú Ògbómọ̀ṣọ́ kò ní ṣẹlẹ̀ Àjàgùnládé yóò wádìí kó tó di pé wọ́n fi ìmáàmù jẹ ìmáàmù ṣùgbọ́n àgbà ti dé ó fún orí ọ̀fẹ́ yẹn wá láti lọ pẹ́pẹ́ lóògbé ọlọ́run yọ wá yóò gba Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ Abatollah àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àtàwọn tó jọ ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọra ẹjọ́ máa rìn gbogbo wọn lọ́wọ́ ó darí wọn padà sílé bí òkùnkùn bá lọ ìmọ́lẹ̀ ó dìjọ́ kan náà ni èyí mọ̀ pé ọlọ́run ó gba Ògbómọ̀ṣọ́ nínú wàhálà
ìmáàmù àbá àtọ́yá ọmọ ọgbà wà lọ́wọ́ rẹ̀. àmì ẹ ṣeun. èyí pé kì í sọ máa lù wá èyí tó bá gbé àgbọ̀rí nù tàn kí ìmáàmù gbọ́ba lọ ilé ẹjọ́ àtọ́yìnbọn Ògbómọ̀ṣọ́ àgbọ̀rí o a sì mọ̀ pé Ọlọ́run ó jẹ́ ẹ̀rí ara rẹ̀ Ọlọ́run ó sì dé nítorí ẹ kú ètò. ẹ ṣeun gan. ẹ wo mi ì gba ìpè mọ́ mi ò gba kọ́ọ̀lù mọ́ ṣé ẹ gbọ́ àná lè kọ́ ẹ bá mi kọ́ọ̀lù parí. ṣé rí àwọn ẹlẹ́kọ̀ọ́ èèyàn tí bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ ẹni tí yóò lẹ́kọ̀ọ́ kò ní lóun ò lẹ́kọ̀ọ́ ibi ìsọ̀rọ̀ ẹ̀ ló lẹ́sìn gbogbo lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n jẹ́ sọ̀pọ̀ tàbátọ̀ lé mẹ́ta sì pè mí tí mo rí pé ẹlẹ́kọ̀ọ́ yẹn ni wọ́n ò ṣe pé ọ̀kan sì pè mí náà tọ́tọ́ mo rí pé kò lẹ́kọ̀ọ́ ó ṣòfò láká igán gbàtí ó wọlé sáfà lẹ́yìn nítorí ó pè mí àníṣe níta ń sọ ń pa ẹni tó nífẹ̀ẹ́ sí sọmọ kò rí bẹ́ẹ̀ evidence ojú bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ nìyẹn kí lè máa sọ pé ẹ̀gbọ́n wèrè lórí ibú ìwọ tó níwèrè lèèyàn bó o sọ fún wèrè lèèyàn wèrè ni wọ́n náà ni ó pẹ́ tí wèrè bá rí ẹni tó gbádùn yóò wèrè ni máa ń pe ẹnìkan tí ó tọ́ gbádùn ní wèrè ẹ ń sọ wípé ọ̀rọ̀ kóòtù kò nítumọ̀ nígbà tí àfàtọ́ yá mọ̀ pé kóòtù ló ń fẹ́ lọ wáyé tó ṣe kí ni àpáàtì yẹn ṣé ọba ló yẹ kí àfàtọ́ ló gbé lọ kóòtù àbáwọn fámìlì rẹ̀ àkọ́kọ́ nù kò dẹ̀ tún kíní kan tó wá yẹ sọ fún yín ni pé èmi wọ́n ń jà sí ìmáàmù òun ni wọ́n gbé lọ́dọ̀ kábíyèsí àbí yípe lábájá yìí ọmọnulẹ̀ wa ni ọmọnulẹ̀ wa kọ́ òun ni ẹjọ́ tó ń gbé lọ́dọ̀ kábíyèsí ẹ bá wa bí àfàtọ́ lé alẹ́ rẹ̀ yí pé kí ni ọ̀rọ̀ pé ọba akọ́lé mọ́sálásí kí ló fi kàn kí ló bí yẹn wá ṣé ẹ máa ń jà fún torí náà àwọn kéèsì tí àfàtọ́ dá fáìlì nìyẹn ní kó tó fáìlì lọ sọ́dọ̀ nílé ẹjọ́ nìyẹn pé ọba akọ́lé fòun jẹ ọba ò lè yọ òun ó di méní ọba akọ́lé mọ́sálásí ó di méjì àfàtọ́ jà fún pé dáa náà bọ́tẹ́ ṣe ń fi ìmáàmù jẹ́ l'Ógbómọ̀ṣọ́ kí wọ́n gbé kúrò ní pé wọ́n fi lé jẹ́ ẹjẹ́ àjọ ronú sí i kì í sọ̀rọ̀ pé àwọn ètì ẹnìkan gbogbo wa náà ló ń la káyì àfàtọ́ bí a gbé ẹjọ́ lọ́dọ̀ kábíyèsí fúnra rẹ̀ kábíyèsí kọ́ ló pè wọ́n òdìdẹ́ ni kábíyèsí kọ́ ló pe àfàtọ́ lẹ́à àfàtọ́ fún àjàgbọ́ kábíyèsí ò sí ńlẹ̀ wa Gandhi wọn sí ńlẹ̀ àfàtọ́ lẹ́à pọ̀ lórí fún ìpè àmúfẹ́ rí yín bá sọ fún àfàtọ́ lẹ́à pé wọ́n travel that was Saturday àwọn ìjọ Monday kí àfàtọ́ lọ́ ṣe sùn fáwọn àfàtọ́ lẹ́à pé kábíyèsí ẹ dákun ọ̀rọ̀ yìí ṣe kókó ẹ máa padà bọ̀ wá bàbá kábíyèsí wá padà sí Ògbómọ̀ṣọ́ tó lé àfàtọ́ lẹ́à nígbà pé àfàtọ́ lẹ́à fẹ́ fẹjọ́ lọ bàbá kábíyèsí àfàtọ́ lé afẹ́jọ́ lọ bàbá kábíyèsí pé tọ́ wọ́n ní àwọn fẹ́ yọ mí ní mọ́mù kọ́dà gbọ́ wípé àfàtọ́ lé á ní kí ọbọ̀ fáwọn ní 20 million naira táwọn ó gbé fún fámílì àwọn pówó ni wọ́n fẹ́ pówó ni àwọn pówó ni owó ni wọ́n nídìí ọba sọ fún wọn pé èyí sọ̀rọ̀ owó ẹ lọ síbẹ̀ ẹ lọ yanjú ẹ lọ jẹ́ ọbẹ̀ ti ṣe jẹ́ nílé bàbá yín àwọn kọ́lá àwọn sọ pé báyìí ló ti jẹ́ ọ̀rọ̀ fámílì ò kan àwọn ẹ̀yin lẹ gbé wá ṣùgbọ́n ẹ lọ sí fámílì yín ẹ lọ yanjú ní tí Ṣọ̀ún sọ nìyẹn o Ṣọ̀ún àwọn ẹ̀rẹ̀ fún Ṣọ̀ún ní àbá ẹ fún wa ní ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan ti ẹni ọ̀sẹ̀ yẹn ni àfàtọ́ lé àtọ́rọ̀ bàbá Ṣọ̀ún the next thing ni pé àfàtọ́ lé wa lọ fáìlì case wọ́n ti gbé bá lọ kóòtù nìyẹn. mi ò béèrè bàbá Ṣọ̀ún fẹnu ara wọn sọ wípé àwọn sọ wípé ẹ lọ yanjú àfà àbú àgbẹ̀pẹ̀ ọ̀ Ṣọ̀ún àbátọ̀ sọ fún àwọn ní pé àwọn ní pé ẹ lọ yanjú ẹ̀ àwọn dẹ̀ fún wọn bí àwọn fáwọn ní ọ̀sẹ̀ kàbí méjì kọ́tẹ́ ẹni wọ́n ní ọ̀sẹ̀ kan fún àwọn táwọn fún wọn yẹn àti báyìí wọn padà wá mọ́ the next thing ni pé àwọn kàn rí ìwé ilé ẹjọ́ ni. from the source ni àfà from the source ni tí o sì pé tí ẹ̀rí bàbá fídíò sí bàbá fi sọ ń bẹ́ wípé àfàtọ́ lé wọ́n sọ wípé àfàtọ́ lé sọ bẹ́ẹ̀ ni pé àkáwọn fáwọn ní ọ̀sẹ̀ àwọn lọ yanjú ẹ̀. so kí ló wá fi kẹ́gbẹ́ lọ yanjú ọ̀rọ̀ tó wá lọ́wọ́ fi kọ́ọ̀tù ṣé kọ́ọ̀tù lọ́wọ́ kan àti pé ìran àfà a máa ń gbọ́ pé ìran àfà a máa ń fàyàn lé kọ́ọ̀tù Ọlọ́run ni pé mo fà ọ́ lé kọ́ọ̀tù Ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ bá tó àfà a gbọ́ nígbà tí Zulkarnain tó fẹ́ jẹ ọba Ìlọrin wọ́n wá ní òní jẹ́ bàbá yìí wá lọ sọ́dọ̀ Indasalati Ayọ̀mọ́lá Yamani rahimahullah ta'ala wípé ọmọ ní ìníjọba Zulkarnain wá dé alẹ́ wọn ló dé alẹ́ gàrà ó tó tún sáà wọ́n ní òṣòkọ̀ rẹ̀ ń bẹ̀ àmọ́ èmi Salati mo fún ọ àfà bí yẹn bá já àfà
tí wọ́n ní kí ní yèsè tí ọ bẹ lọ́hùn ni kọ́lọ́hún tàn mọ́lẹ̀ sí ń tàn wọ́n yóò yí fúnra rẹ̀ àmọ́ tí ó bá ti sọ fún yàn ok ẹ ká fi pé àfàtọ́lé agbẹ́ lọ́kọ́ọ̀tù wọn gbé lọ́kọ́ọ̀tù kalẹ̀ pé ọba ń gbé lọ́kọ́ọ̀tù o ẹbí wọn fẹ́ kí kóòtù yanjú ọ̀rọ̀ yẹn ó ní àfàtọ́lé gbé kábíyèsí lọ́kọ́ọ̀tù àbí èmi tó wá bí pé ọ̀rọ̀ tí àfàtọ́lé gbé lọ́kọ́ọ̀tù ni wípé wọ́n fẹ́ yọ mí tí wọ́n gbé sọ kábíyèsí wọ́n fẹ́ yọ mí ní imam báwọn kì í sọmọlé kábíyèsí sọ fún wọn pé ẹ lọ yanjú ẹ lé nígbà tí àfàtọ́lé òde kóòtù òun sọ pé kí wọ́n ṣe kí ni kí pé ọba àkọ́kọ́ ni pé ọba kọ́lọ́ ní mọ́ṣáláṣí ṣé mọ́ṣáláṣí ni wọ́n ń jà sí ṣé mọ́ṣáláṣí ni wọ́n ń jà sí sí ẹjọ́ mọ́sìkì ni wọ́n lọ fi lo kábíyèsí pé kábíyèsí o ẹ̀yin kọ́ni mọ́sìkì o. àkọ́nù ẹ̀kẹ́jì ṣé ọba kọ́lọ́ fi mí jẹ ṣé ní ìyìn ni wọ́n ń jà sí. ẹja kò ní edo ní ìdí ọ̀rọ̀ irú ọmọdé ni àwọn kọ́ bá nìyẹn kóòtù yẹn náà wáyé tí wọn ò tí ì dájọ́ dàárọ̀ yìí tí wọ́n ń ṣì tiẹ̀ tí wọ́n ń sún ẹjọ́ síwájú kí ló dé. sẹ́rí àwa ti wa a máa sọ akumuru ni òótọ́ ọ̀rọ̀ kóró ni àmáwọ̀ máa sọ fún yín ẹni tára rẹ bá gbà kọ́ gbà kó ní o rò pé sọ̀rọ̀ yìí bó ṣe bó ti ẹkú lélẹ́yìí ẹni tí ò bá ní gbà tí ó bá ṣépè kọ́ máa ṣépè lọ. mọ́ni àmúlà sọ́ọ̀lì yá fàdí náà sí gbogbo tó kọ́ bá ṣe ó ṣe fórí ara rẹ ni ní tí n bá ṣe mo ṣe fórí ara mi ní tí wọn náà bá sọ ọ sọ fórí ara ẹ ni ẹni bá ṣàbòsí ó ṣàbòsí fórí ara ẹ. wàláhí tàláì kábíyèsí fẹ́ràn àfàtọ̀lẹ́à àwa gbọ́ ìmọ̀ ní ijọ́ tí àfàtọ̀lẹ́à lọ kábíyèsí ibi tí kábíyèsí òkè mú yẹn wọ̀ ní VIP láàrin àwọn àti wọn nìkan ní kábíyèsí mú àfàtọ̀lẹ́à lọ ibi kábíyèsí lákàtà àfàtọ̀lẹ́à dé ẹnìkan sójú àpẹẹrẹ pé àfàtọ̀lẹ́à wọn ò sọpọ́ọ̀tì kábíyèsí ni wàláhí irọ́ ni ìmọ̀ ń wá bẹ́ẹ̀ kí ẹ̀ mọ́ sọpọ́ọ̀tì láti jẹ nǹkan tó ń tó bá ti wá débẹ̀ tán ó ti débẹ̀ náà nìyẹn yín sọ̀rọ̀ bí àbá kábíyèsí láyé àfàtọ̀lẹ́à dé mo sọ fún yẹn àbákábíyèsí yóò sọ fún wa pé àwọn sì fẹ́ ju àfàtọ́lé adé ní ẹ bá ti jẹ́ pé wọ́n sọ bí wọ́n ti sọ ẹ mú fídíò jáde fún wa kárí. gbogbo wa kí ló ta mọ yòó tọ́ ta ń parọ́ àwa tá à ń gbélé àfàtọ́lé àyè nísìn lójú tiwa lójú tí nísìn wọ́n yé ti àfàtọ́lé àní. àmọ́ lọ́kàn gbogbo yín náà ẹ sì mọ̀ pé ọ̀rọ̀ yìí bó ti yẹ kó lélẹ̀ àmọ́ torí ìfẹ́ inú tá a fẹ́ àfa kò yẹ ká lè sọ fact àwa yìí wọ́n tún wá ń sọ̀rọ̀ instead kó omi inú yín torí ẹ̀ bá pé kó mú fáìtì wá fún wa yóò tún wá ṣépè àwọn bloggers àfàtọ́lé náà tó yẹ ká máa fi òótọ́ ọ̀rọ̀ ayé pé ẹni yìí sọ yìí o kò rí bẹ́ẹ̀ o báyìí ló ti rí o ẹ tún mọ wá instead yẹn ẹ mọ wá ṣépè ẹ lọ wo fídíò mi látẹ̀yìn wá ìyìn bú àfàtọ́lé o kódà yín lakọ́ mọ́ àfàtọ́lé lórí wàláhì tàláì kò sínú ṣe ni àmọ́ ìjọ tí mo rí pẹ́yìn náà ẹ máa kan àwọn abá tó lábùkù tẹ́ kò sẹ́ni tẹ́lẹ̀ lè kàn lábùkù láwọn bloggers yìí láwọn ìfọwọ́ pé wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè tó bá pọ́n mi lé wà tí ń tàbùkù rẹ̀ àwọn tí ń pè ní sígbà tí wọ́n ń pè sí mo tàbùkù wọn àmọ́ ọ̀kan kọ́mẹ́sẹ̀ tí wọ́n wá bú mi ó wà ní ṣàdúrà fún ọ fún kíni ẹnì kan fún wa lépè ẹ máa wo ẹnì kan lẹ́jẹ́ mùsùlùmí lẹ́yìn fún wa lépè ìpè lórí ibú ni ọ kọ́lá ìgbà ọ̀kan tó sọ pé fún yà mí ń bí nísìn ẹ máa wo làákàyè bí tó mi ti sọ làákàyè yín o ọ̀kan tó fún yà mí lépè àwọn kan wá ṣàdúrà fún mi ẹ wá nítorí pé wọ́n jẹ́ kírísítẹ́nì so nígbà tí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ń fẹ́ mi lépè kí n máa fara mọ́ ẹ̀pẹ́ yín kí n dá àdúrà àwọn kìrìsìtẹ́nì nù ẹ ya wèrè gbogbo ẹ̀yin pásítọ̀ ayé ẹ máa ṣàdúrà fún mi o bẹ́ẹ̀ tí máa ń ṣeun àwọn àfa ń ṣe wàláhì aziz báwọn ìmáàmù ti ń ṣe fún mi ẹ̀yin pásítọ̀ tẹ́ nífẹ̀ẹ́ wa ẹ máa ń ṣe fún wa àdúrà yóò sì máa gbà ẹ̀yin mùsùlùmí tẹ́ fún wa lépè ẹ máa fún wa lépè lọ ọlọ́run ó san kó wá yín lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ kò sẹ́ni kankan tí màá dìde mú wọn ní péjì tí wọ́n fún lépè ẹ̀yin lẹ́ẹ̀kọ́ dé à ń sọ ọ̀rọ̀ à ń sọ fásitì tá a mọ̀ mo wá ní sinmi ni máa ń bu ya lára mọ́ wọ́n ń jà fẹ́tọ̀ wọn ń jà fún ẹ̀tọ́ wọn ni bí ibà ṣe ẹ̀tọ́ wọn ni wọ́n ń jà fún ṣèbí wọ́n fún mi ní evidence ọ̀rọ̀ tiẹ̀ ní kí ni wàhálà. ọ̀rọ̀ ní fi wá lè mi sọ mi ó ṣe content mi ó ṣe content creator àbí tẹ́lẹ̀ ń pè content mi ń ṣe skit makers. ṣe fẹ́ gbọ́ ẹ̀tọ́ òbí mi wá jà fún Samuel Ekun àwọn tí wọ́n sì jẹ́ skit maker náà tí wọ́n jẹ́ content creator bí wọ́n ti fi content wọn lẹ̀ wọ́n ń jà fún bàbá wọn wọ́n fi ṣe wọ́n wò pé ẹja support bàbá wa òun la fi ní ẹ̀yin tẹ́ kẹ́ mọ́ àwọn tẹ́ ẹ̀yin tẹ́ bá lẹ́tọ̀ọ́ láti ṣe fún wọn wọn lè mí ní sọ àwọn ọ̀tá kánífà gbogbo wọn ni kẹ́ appreciate ẹ fi mi ilẹ̀ bẹ́ẹ̀ pèmí pé kí wọ́n pé kánífà náà tẹ̀lẹ̀ èmi ọ̀wà kánífà ń wọ òfin ní ìní bá wọn sí láìfù mo gbọ́ mo fi ń sọ ẹ̀rí bá ní mo sọ ọ̀dàkọ̀ dánu èmi ń sọ tèmi nu bọ́ èmi yí o ilé láyé ìní dákẹ́ ìmọ̀ kẹ́kẹ́ ìní dákẹ́ nípa kí n pé kí wọ́n á rí òótọ́ ọ̀rọ̀ lẹ̀ kí wọ́n máa parọ́ láyé ọlọ́run ní jẹ́ kò yí sí náà ìwọ kan wọ orí péjì mi ó máa fún mi lépè
ìwọ àbú yìí nísìn kẹ́ni bó ti wọrí láyìn yìí ọ̀ntọ̀ntọ̀ ọmọ ni kí náà fà wàhálà ọwọ́ adébẹ̀ ní sẹ́pẹ̀ ọjọ́ kan fi ìwà pé ìwà mùnáfìkì wọlé ọwọ́ àti à ń fi dọ́dà béèrè èmi máa fi nọ́mbà mi lẹ̀ tẹ́nibọ̀dì máa pè sí kò sẹ́nìkan ní mi dá lóhùn in tó fẹ́ sọ ò lè fi ọ̀rọ̀ ìrẹ́nu tiẹ̀ kó fi da òótọ́ tèmínú ó sọ tiẹ̀ ni ìdí náà mọ ni mo ń sọ ní fáktì náà wáyé tí wọn ìdájọ́ ní kóòtù dàárọ̀ yìí ìbá gbọ́ pọ̀ nǹkan nínú fọwọ́ àwọn kan nínú fọwọ́ àwọn adájọ́ náà lẹ́wọ́ àwọn fún ọ lówó tí wọ́n ń bribe wọn pé ẹ máa sún àtijọ́ kan tó yẹ kí wọ́n dájọ́ táwọn lọ́ọ̀yà tí wọ́n gbà tí wọ́n lọ sí kóòtù ìmítà àmọ̀ lásán ní fáktì ní tó kó wáyé bá mọ̀ ẹ̀yin náà sọ fáktì ẹ̀ kò sí jàǹbẹ́ ṣàdúrà ń sàmì ni ó lè ọ̀fẹ́ kí sì jáde ìyà òsín mọ́síláṣí aláwàkọ́ aláwàkọ́ kí ni kó sì lọ ní báwo mo lè kí sáfù mo sì lè kí n dájú kúrò àmì kò sí wàhálà kò sí ìjà ní ìsìlámù ìmáàmù kan ìmáàmù anímọ̀ mẹ́rin Ṣáfi'í Hanbali Abu Hanifa àwọn ìmáàmù ta ní ìmáàmù tó bá wù mí ni mo bá tẹ̀lé ìmáàmù mọ́síláṣí kan tí n bá ní kírun lẹ́yìn rẹ̀ mo lọ kí lẹ́yìn ìmáàmù mi kò lè gbọ́ ìsìlámù òpó márùn ni kókónù ṣẹ́dá la ilaha illallah tó fi parí so ẹ̀yin tẹ́ sí ń tẹ̀lé àfàtọ̀ líà ẹ máa tẹ̀lé wọn ìmáàmù tẹ́ gbà fún un àmọ́ kò ní ká parọ́ ṣùgbọ́n tí ń dùn wá ni pé ẹ fẹ́ kó jẹ́ gbogbo bí kíbi ní kẹ́ ti máa rí àfàtọ̀ líà it's not done that way ìtì ń dùn kó wá nù ẹ̀kẹ́jì sí pé ẹ máa fi ìmáàmù àti àfàtọ̀ líà gbé iṣẹ́ gbàrà wọn mọ́ iṣẹ́ wọn ọ̀dọ́ra wọn ẹ máa fi ìmáàmù kan ta ọba àbò sílẹ̀ ń ṣe iṣẹ́ ìmáàmù ọ̀rọ̀ ẹ̀sìn lọ́ba ìmáàmù ìtẹ̀síwájú ìlú tọba ọba lórí mùsùlùmí lórí kìrìsìtẹ́nì lórí oníṣẹ̀ṣe ni ìmáàmù òjòrò ìsìláàmù lọ bá ti ń wí iná pọ̀ ìsìláàmù náà nísìn tẹ́ ń bú àwa yìí ṣebí inú ìfẹ́ ni àfàtọ́lé bá lọ́jọ́ tí àwọn kìrìsìtẹ́nì ń ṣe wedding tí wọ́n yìnbọn àfàtọ́lé ìfẹ́ ló bá lọ bàbá báyìí bá bí àbá ti wá ṣe nǹkan ní kí àwa ẹ wá sọ́dọ̀ràn ẹ sọ di orin ẹ mọ̀ kọ́ lọ bí àfàtọ́lé bá wá ṣe nǹkan yẹn tó yàbò sí yín ẹ mọ̀ fi kì ó làbò sí tẹ́ bá wá ṣe nǹkan lóògùn mọ́ sọ tẹ́ bá ti wá rí àfàtọ́lé àmì tẹ́ bá ti pè àfàtọ́lé ẹ mọ̀ wá bínú wáyé tẹ́fẹ́ kún pè àfàtọ́lé èèyàn lóhùn ọ̀bá mi ṣe máa ṣe máa bẹ̀ ni fúnra àfàlọ́ lóhùn ṣe òun kì í ṣe olóyè ọba kí wọ́n lè expect ọba máa ṣe nǹkan kọ́kọ́ àfàtọ́lé síbẹ̀ it's not just that way àbí ọba disturb àfàtọ́lé láti má jáde ni ọdún kan máa kírun ni kó ẹ̀tàn sábò sí náà ẹ máa fi ọba wé ẹ máa fi àfàtọ́lé contest yọ ẹ máa fi wọn kanta ọba ẹ máa nítọ́ ọba lọ sí kinní kan àwọn náà lọ sí kinní kan o kó bá lè jọra wọn ṣé iṣẹ́ tí ọba bẹ́ẹ̀ ṣe ń lù àfàtọ́lé bẹ́ẹ̀ ṣe ni káwọn ní àfàtọ́lé gan ìmáàmù lù ni wọ́n nọ́mọ́ pé kò tẹ̀ kò rújú kọ̀ dàrú ṣé iṣẹ́ kan náà bẹ́ẹ̀ ṣe ni ẹ wo ohun tó bá ń ṣe mùsùlùmí ò ní jẹ́ ń bẹ̀ ọba pín ìwé fáwọn ọmọ skul ṣé kìsẹ́nì kan náà pé fún sáwọn ọmọ tí yóò sí mbẹ̀ ọmọ tí yóò bá sí mbẹ̀ sáwọn mùsùlùmí ẹgbẹ́ yóò sí mbẹ̀ ọba láwọn fẹ́ pín scholarship fáwọn ọmọ scholarship tó fẹ́ fáwọn ọmọ yẹn ní fẹ́ scholarship yẹn ṣé mùsùlùmí kìsẹ́nì kan náà fẹ́ pín fún àwọn olóyè tí ń bẹ láàfin kìsẹ́nì kan ní bẹ láàfin gbogbo ohun tí wọ́n tẹ́lẹ̀ bá ṣe yányányányá bóyá jáfa àbọ̀ kílógún orí mùsùlùmí nìkan náà ni ẹ sì máa fi gbé ẹ máa fi wá àfàtọ́lé àmọ́ kọ̀ǹdé ẹ máa fi kàńtà ìmáàmù ẹ máa fi àfàtọ́lé àkọ́ńtà kábíyèsí níbo síra wọn in ló fà á lérí kí n gbé àfàtọ́lé àti kábíyèsí orí píkṣọ̀ mi orí fídíò mi mọ́ àrífín ní sí kábíyèsí náà ọba láǹfààní kí mùsùlùmí ṣe nǹkan kí wọ́n pe kábíyèsí tí n bá fẹ́ ṣe nǹkan lọ́la ọba àlú mi ni kọ́jà kọjú oníṣẹ̀ṣe mo lè pé sí tí n bá fẹ́ ṣe tó bá wà ní wọn ráyìn wọ́n wà tí n bá fẹ́ ṣe nǹkan mo lè má pè fàtọ́lé àti pé àfáà mi ṣé ńlá àfáà tèmi tẹ́tẹ́lẹ̀ kábàtọ́lá tó jẹ́ mọ́mù ni àwọn bá sí mọ́tà sí wọn pè àfáà ìmáàmù náà fẹ́ lọ wọ́n fẹ́ lọ àmọ́ ń gbàtọ́ lọ́wọ́ fàgà wọn síbẹ̀ nǹkan bí tọ́lọ́ bá fàgà wọn sí ni wọ́n lọ ṣé àwọn ní kí wọ́n jẹ gbogbo kọ́mọ jẹ gbogbo kílógún ẹ̀tọ́ pọ́sibú ọlọ́run kọ́ sàmì nìkan ọlọ́run kọ́ mọ́ fi wálẹ̀ kọ́ gbàdúrà kọ́ sànù wa ọlọ́run ìjọba bàjẹ́ àtẹ̀yìntẹ́ wá prógámù tẹ sàdúrà yọ̀dà fún yín ẹ̀yìntẹ́ ṣépè ọlọ́run sàn lẹ́sàn ẹ̀yìntẹ́ sọ tútù lẹ́nu ọlọ́run kùn wá lọ́wọ́ níta bá mọ̀ ní ẹja sọ àwọn oníparọ́ irọ́ yóò sì lè di òótọ́ dún kálukú bá mọ̀ ní kò sọ tó bá program tó bá mọ̀ ní kò sọ tí bá ń ṣe live lọ́wọ́ tó bá wẹ̀ tó bá wù ẹ̀ tó bá fẹ́ sọ fáàtì sọ tó bá ní fáàtì láti sọ dandan kó program máa ń pẹ́ gan ẹwà àti bíi 9:30 10 ní bẹ̀rẹ̀ 12:30 nìyẹn so ni mo sì ní dátà tí mo fi ń ṣe àwọn tí sì ń fún wa lẹ́kọ̀ọ́ kan lọ́mọ di oṣù wọn tán fi appreciate wa bá àti ẹ̀tọ́ tí wọ́n appreciate wa àwọn kan bẹ̀ máa ń gbà lọ́wọ́ wọn ni àwọn ni ọ̀gá bá mú dátà bẹ̀ yẹn àwọn kan bẹ́ẹ̀ àmọ́ ń gbà lọ́wọ́ wọn kọ́dà bí n ṣe láì fún mẹ́jọ àwọn kan bẹ́ẹ̀ gbogbo ọkọ̀ sákòó ní sùwà kò ní rẹwà àwọn tá a jẹ́ bloggers àtúmọ̀ ń ṣe fúnra wa láàrin ara wa kẹ́lẹ́ mọ̀ pé àwọn tá a jọ ń blọ́ọ̀gì lórí ọ̀rọ̀ gómọ̀ sọ yìí àtún nífẹ̀ẹ́ ara wa àtúmọ̀ ń ṣe fúnra wa gbogbo pátánù kò ní bàjẹ́ fún wa mi ò ní sàbòsí ẹni kankan ní bá sàbòsí mi ó di tiẹ̀ nìyẹn ọdún bá ọlọ́njọ́ bàjẹ́ kò ní dàrú látùmọ̀ pàdé jọ́ mi
òtítọ́ ló máa lékè. Ọba Gani Afọlábí Ọláoyè wa kò ní bàjẹ́ fún yín, kó mọ̀ sósì ní bàjẹ́. Sáwọn àlè.